أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم تسليما آمين. بسم الله قل الله فضيلة الشيخ الإمام البصيري ọ̀nàgùn Babagambari 1. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله قل الله fún gbogbo òkú mùmínì ní pátápátá àti àwọn àfáà wa. Bismillahir Rahmanir Rahim. Qul huwallahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Gẹ́gẹ́ bá a ṣe máa ń bẹ̀rẹ̀ lẹ́kṣọ̀ wa, a ní a jẹ́ kí gbogbo wa mọ̀ pé àwọn àfáà ń bẹ o, àwọn àfáà tó tọ́ wà lórí ilẹ̀. A ní ṣe lẹ́kṣọ̀ ká máa sọ pé ká máa rántí àwọn ẹni Ọlọ́run torí Ọlọ́run ọba náà rántí wọn. Ọlọ́run bá rántí pé àwọn ẹni Ọlọ́run wà, ó dẹ̀ kan sára sí wọn, ó tún ṣàdúrà fún wọn, àwọn ẹni Ọlọ́run tó tọ́. Ìwà àfáà tó bá kí ń ṣàfá ẹni Ọlọ́run, gbìyànjú kó jẹ́ ni Ọlọ́run, ráàmà àti àpọ́nlé tọ́lọ́run ṣe fáwọn ẹni Ọlọ́run kí wọ́n náà lè wà nínú wọn. Ọlọ́run bá ń sọ fáwọn, ó ń sọ̀rọ̀ nípa àwọn ọ̀rẹ́ ẹ̀, which is àwọn àfáà ní Suratu Yunus pé bada ista'azati wal basmala. اللهم افتح لنا علم كتابك وسنة نبيك صائرا وباتنا وارزقنا العمل بهما بجاه ذاتك المقدسة اللهم آمين. الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فأخشاهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل. Ọlọ́run bá ń sọ̀rọ̀ nípa àwọn ọ̀rẹ́ àwọn àfáà Ọlọ́run tòótọ́ ní Suratu Yunus. Ó ní alā inna awliya Allahi lā khawfun alayhim wa lā hum yahzanūna allazīna āmanū wa kānū yattaqūn lahumul bushrā fil ḥayāti dunyā wa fil ākhirah. لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم. Ó tún wá sọ fún ọ̀nà àwọn ló ń bá wí bẹ́ẹ̀ الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. Àfáà kìíní yẹn ẹ jẹ́ kó tóbi torí wọ́n lè fẹ́ yọ fídíò yẹn létà láti rìkọ́dù rẹ̀, ẹ jẹ́ kó bold mú òpó ẹ fáàsì mi jù nínú láìkẹ̀ tẹ́ bá ṣe fọ́júrì sílẹ̀ o wọn àná wa pọ̀ kí wọ́n fi sọ̀rọ̀ kó máa láǹfààní. Àyá tálá máa fi bẹ̀rẹ̀ fún wa òun náà ló ní kí ká máa sọ̀rọ̀ nípa ìbẹ̀rẹ̀ ayé àti ìpínlẹ̀ gbogbo agbára gẹ́gẹ́ bá ayé tí ń bá bọ̀ àti oògùn ṣíṣe nínú ìsìláàmù àti ọ̀nà àyà tó ti dàrẹ́ ti wá tí gbogbo wa tí mo ní ká sábà lọ máa wò ní nínú Al-Qur'ani Suratul Baqara Quran chapter 2 verse 102 tó sọ fún wa pé wà tábà ma tatlu shayatinu ala mulki Sulaimana wa man kafara Sulaimanu walakina shayatina kafaru yu'allimuna an-nasa as-sihra وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بضارين به من أحد إلا بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق ولبئس من شرى به أنفسهم لو كانوا يعلمون. Ọlọ́run bá ti júwe fún wa nínú àyà yìí tí àṣẹ ìtọ́ni ń tọ́ àti bà ìjọba àti
àsìkò ànábì Sulaiman alayhi salatu wa salam ó ń try àti bàjẹ́ ó try àti sọ pé ànábì wa Sulaiman ìgbà tó wà láyé gbogbo àlìjọ̀nú tó ń lò gbogbo agbára tọ́lọ́run fún gbogbo pé atẹ́gùn ń gbé gbogbo gbóhùn ẹyẹ ó gbóhùn ẹranko gbogbo ọlá tọ́lọ́run ṣe fún àṣetọ́ni ń try láti bá ànábì Sulaiman jẹ́ lẹ́yìn ìgbà tí ànábì Sulaiman alayhi salatu wa salam tó ti ṣípò padà ó wá ṣe ń jẹ ara ẹ̀ séèyàn ó láti lọ máa sọ fáwọn èèyàn pa ànábì Sulaiman tẹ wò yẹn tó ti lọ yẹn gbogbo agbára tó ní gbogbo ọlá tọ́lọ́run ṣe fún kì í ṣe ọlọ́run ọba ló ṣọlá fún ọlá agbára àlìjọ̀nú ló ń lò oògùn ló ń ṣe àṣetọ́nì fún ara ẹ̀ gan ó ń fi oògùn tánìṣì méje èèyàn so ìwọ tó ń ṣoògùn àṣetọ́nì tó jẹ́ pé òun ní foundation oògùn ó mọ̀ pé oògùn ò dáa ló fi oògùn ba ànábì Sulaiman jẹ́ so kó tó wá di pé ọlọ́run ọba wá sọ àwọn màláíkà méjì kalẹ̀ sí city of Babylon ní Iraq Aruta wa Maruta mo sọ fún yín nínú àwọn agbára burúkú náà tó ìṣẹ́kù lórí èdè ayé nísìn ẹ bá ìdọ́dọ̀ àwọn tó ń ta tíra ìrí sí irú Aruta wa Maruta kò sí nǹkan gbogbo àwọn ṣẹ́ẹ̀rí àlìjọ̀nú wọn ń síbẹ̀ ní ẹ̀rí so kò sí nínú àwọn ìpínlẹ̀ ibi tó gùn tí ń bọ̀ náà nìyẹn ẹni wọ́n fẹ́ rà sí irú Aruta wa Maruta wọ́n ń ta so gbogbo àwọn kan wọ̀nyẹn ọlọ́run ọba wá ń ṣàlàyé fún wa pé gbogbo ẹ̀yin tẹ́ bá gbára lọ́lọ́run ọba àwọn tí wọ́n ń ṣoògùn yìí oṣó ni àjẹnẹlẹ́bọ lóògùn ni mo ti sọ fún yín pé gbogbo wọn pátápátá àlìjọ̀nú ni wọ́n ń lò ẹ̀mí èṣù ni wọ́n ń lò so tí wọ́n bá wá gbára lọ́lọ́run tó dúró ti ọlọ́run tán yányán ọlọ́run ní kí ni o àwọn pípù wọ̀nyí wọn ò lè ṣe nǹkan kan fún yàn wọn ò lè ṣe é láburú wọn ò lè ní kí nǹkan kan ṣe é àyàfi kí ni o àyàfi pẹ̀lú ìyọ̀dá àṣẹ ọlọ́run ni àṣàsí wọn lè fi mú yàn ni agbára wọn lè fi mú yàn ọlọ́run ọba ló sọ bẹ́ẹ̀ mini ahadin illa bi isnillahi ẹ̀rẹ́ understand ṣùgbọ́n àwọn tó wà lọ ńlẹ́ni tẹ ìwà lórílẹ̀‐èdè ayé tẹ ń gba àkáǹtì kiri afáàsá ìdè ògùn tẹ nídà kílẹ̀fẹ́ afáàsá ìdè ògùn tẹ nídà ẹ fún mi lákàǹtì bàbá yín tó jogún kù ẹ fún mi ní kúndì bàbá yín ẹ̀yin tẹ yìí lójú òkòrò tẹ ṣì ń wá àyà yìí ṣì ń bá yín wí o àyà yín sọ fún yín pé kí ni o ó ń sọ fún yín pé gbogbo nǹkan tẹ lọ ń wá kiri ẹlòmíín wà lékè ó ti ń wá àkáǹtì kiri sí ẹlòmíín lọ Jẹ̀bú ẹlòmíín lọ bí wọ́n ti ń ṣe òòṣà ó lọ ń kọ́ ògùn lọ́ṣun ọlọ́run ní pé ogun kan tó yẹ wọ́yẹ̀tà alẹ́ àmúnà mọ́ yẹ̀ dúró òun wà láyà ń fa òun ìpalára lẹ̀ ń wá fúnra yín ó rí pé tó bá jẹ́ ogun ẹ̀ tán wọ́n á fún ẹ léèwọ̀ àti sọ́kọjá wọ́n á fún ẹ léèwọ̀ pé má jẹ nǹkan báyìí má ṣe nǹkan báyìí lọ wá nǹkan báyìí lọ ṣe nǹkan báyìí lọ ṣe kíní kan ṣé kìí ṣe ìpalára rẹ ni tó fi ìgbẹ́ jẹ búrẹ́dì ìpalára mi you understand ọlọ́run ní mọ́ yẹ̀ dúró òun wà láyà ń fa òun ṣé gbogbo ẹ̀dá tó wá fi ìgbẹ́ jẹ búrẹ́dì ló lówó ni wà láyà ń fa òun kò ní ṣe àwọn nǹkan láǹfààní kò tí ẹ̀ sáǹfààní tó fẹ́ rí bẹ̀ you understand lọ́lọ́run bá fẹ́ rí pé wà lọ fún wọn nílò ayé àlùkùrìhánì ọ̀rọ̀ ẹ̀mí ọlọ́run ó ní wọ́lá kọ́ ní alímúlimọ́ ìsọ̀rọ̀hù gbogbo ẹnikẹ́ni tó bá lọ wà nínú pé à ń pírátìsì ogun wòsàn yàtọ̀ ẹ má papọ̀ ogun kánsà ogun diabẹ́tìsì ogun jẹ̀díjẹ̀dí mo ti sọ fún akọ́lọ́ wọn bá sọ fún wa pé kú lè dá ilẹ̀ àwùdí àwáwù fálítẹ́tìlíbù dáwáwù lè dá yíkùn fálátẹ́tìlíbù bí aram gbogbo àìsàn tí mo dá ló lóògùn èmi ọlọ́run ò ní dá àìsàn kan kí n má fi wòsàn ẹ̀ tí lẹ́gbẹ̀ẹ́ àmọ́ mi ń fi wòsàn yín síbi nǹkan tẹ́mi ọlọ́run ọba ṣe léèwọ̀ fún yín ẹ understand ọlọ́run ọba ló sọ bẹ́ẹ̀ so à ń da nǹkan sọ́tí à ń lo ẹran ẹlẹ́dẹ̀ à ń lé àwọn kankan tó jẹ́ pé ọlọ́run ọba ti ṣe léèwọ̀ fún wa a gbọ́dọ̀ lò ọlọ́run ọba ní pé òun ò fi síbi ìwòsàn wa kò tóun ti ṣe léèwọ̀ fún wa ẹ understand then gbogbo àwọn tó ń gbé à ń ṣáájú à ń ṣe kíní ọlọ́ni ẹ sọ fún wọn ní ìró wọ́n làkọ́rí àlémọ́lẹ́mọ́ ìṣàrà ò mọ́lẹ̀ àwòfìlẹ̀ àìrántí àbí yá mọ́lẹ̀ àwòfìlẹ̀ àìrántí min alákin ẹ sọ fẹ́ tó bá ń practice gbogbo nǹkan wọn ògùn kádàrá oṣólẹ̀ ẹ̀yọnu ayé òwe ẹ̀yọnu ọlọ́run láìláìláà kò ṣàṣkárù títí kò ṣe láìláìláà láìláìlá anta láìláìlá ana láìláìlá huwa Allahu anta Allahu àwọn orúkọ ọlọ́run ọba tó lọ bẹ́ẹ̀ àbí kò bẹ̀rẹ̀ sí ṣàṣàlátù fún Ànábì Muhammad bí ọba ṣàṣàlátù púpọ̀ jù ẹ rí pé àwọn bàbá mi àwọn àfáà mi ẹ máa wò pé àkílódé àwọn àfáà yóò fẹ́ darúgbó ni àṣàlátù kì í jẹ́ kíyàn darúgbó ó máa dán sí ni ó máa yọ́ǹgì sí ni àṣàlátù lónìí yẹn àwọn orúkọ ọlọ́run ibo láti ìlódé ẹ jẹ́ ká tètè kúrò ní láì tí mo wà kí n bọ́ sí tọ́pìkì tòní gangan so ọlọ́run ní ẹ̀sọ́ fẹ́ tó bá lọ ń practice gbogbo nǹkan wọ̀nyí pé kò ní ààyè lọ́jọ́ ìgbéǹde àlẹ́kẹ̀hán kò ní bìlọ́ǹgì síbi kankan iná ló máa bìlọ́ǹgì sí you understand so kọ́lọ̀ wọlá ni mọ́mọ́ kó ṣàánú wa ẹlẹ́kẹ̀jì obìnrin kan báyìí
ọmọbìnrin tó ló ń ṣe ìyá Ọ̀ṣun afẹ́fúndára àbí kí ni wọ́n pè é mi ń bú o mi ò kí ń búyàn mi ìdẹ̀wà criticize ó sọ ọ̀rọ̀ kan mo kàn rọra gbọ́ fídíò yẹn ó ní àwọn àáfàá tó ń takò òun obìnrin ẹlẹ́fun yẹn ni o wọ́n ló lò jáàbù náà rẹ̀ gini ó láwọn àáfàá tó ń takò òun tí wọ́n sọ̀rọ̀ ó ní ṣèbọ́ọ̀dù àwọn ni wọ́n wá ti wá gbàgbára tí wọ́n bá wá gbàgbára tán lọ́dọ̀ àwọn tó bá ti wá ń pè wọ́n ní ṣé òṣè everything wọ́n lẹ́tọ̀ọ́ kún máa takò àwọn mo support ẹni ò jẹ́ kínú ẹ dùn kò kúrọ́ ẹbẹ́ ni àwọn àáfàá ló máa ń bá wọn lóòótọ́ àwọn àáfàá ló máa ń bá wọn àáfàá ń bá babaláwo ṣe tó dẹ̀ jẹ́ pé òun la fi ń kí àwọn àáfàá o lè sọ pé nìkan parí nílùú kó wá pé gbogbo òlú lápárí àwọn bàbá tó ti lọ àwọn bàbá títí wá wọn ò bá babaláwo ṣe wọn ò bélégún ṣe kódà wọn ò bá pásítọ̀ ṣe pásítọ̀ gan-an kò ní tí àáfàá bá ń gbé bíi tí pásítọ̀ bá ń gbé bẹ́ẹ̀ pásítọ̀ máa ń kó kúrò ládùúgbò fáwọn àáfàá ni babaláwo máa ń kó kúrò ládùúgbò fáwọn àáfàá tó ti lọ ní àwọn ìyá Ṣàngó àwọn ìyá àjẹ́ irú afẹ́fúndára tó ń jèrè ọ̀rọ̀ lára ẹ̀yìn àáfàá fẹ́ẹ̀kì ẹni tí ó mọ̀ nǹkankan kò mọ̀ nǹkankan èló ni wọ́n ń ta owó ẹyọ èló ni wọ́n ń ta ọ̀dà wáìtì èló ni wọ́n ń ta aṣọ funfun bẹ̀tí ibi tó bìlọ́ǹgì sí ẹ̀yin tẹ́ wá lórúkọ ọlọ́run ọba tó ní tested number ìjọba ọlọ́run ọba dání ẹ wá ń lọ sọ́dọ̀ ọ̀rọ̀ àwọn yẹn pé ẹ fẹ́ dé èèyàn nú ayé ẹ̀rùgbọ́bìnrin yẹn sọ ó lè yàn àfà ẹ máa ń wá sọ́dọ̀ àwọn ọmọ ẹlẹ́fun tẹ́ ló ń ṣàlẹ́jì pé ó ṣe lò jáàbù yẹn tálẹ́ni náà tí wọ́n bí dá kódà ní àwọn ilẹ̀ gbó ibi táfà bá wà eégún ò kí ń kọjá ń bẹ̀ gbogbo àwọn ọ̀rọ̀ táwọn kírísítẹ́nì sọ fáwọn àáfàá lónìí táwọn babaláwo ń sọ fáwọn àáfàá lónìí àwọn àáfàá jàtijàti ló fà á o torí pé kí ni àwọn àáfàá fẹ́ẹ̀kì ti ṣídi ara wọn hàn wọ́n pé àwọn ò ní nǹkankan so ẹ̀yin babaláwo táwọn àáfàá wa ń bá ẹ̀yin ìyá Ọ̀ṣun ìyá whatever táwọn àáfàá wa ń bá ẹ má fi àwọn àáfàá fẹ́ẹ̀kì yẹn fi kó gba àwọn àáfàá pọ̀ nǹkan wà ńlẹ̀ wàláì ìbírọ́bìlì káàbọ̀ orúkọ ọlọ́run bẹ lọ́dọ̀ àwọn àáfàá tòótọ́ tẹ́ bá dánwò ẹ̀ níṣerú ẹ̀ mọ́nú ayé torí ọlọ́run ni wọ́n ń sìn ọlọ́run dẹ̀ dúró ti àwọn olóòótọ́ ṣùgbọ́n àwọn tó wá ń bá yín yẹn no matter ó lè fi ran àgbọ̀n sílẹ̀ no matter ó lè lò láwà ní ẹ wá ní kẹ generation kẹ kó gbogbo àwọn àáfàá pọ̀ ẹ understand so ó máa jẹ́ ọ̀rọ̀ àáfàá níwọ̀n ẹ mọ̀ pé àwọn àáfàá wáyé ni a máa wọnú lecture gangan sí because kí ni ìbáṣepọ̀ àwọn àáfàá àti babaláwo nínú àwọn question yẹn nìyẹn àti pastor ṣe pé mo sọ fún yín pé àwọn bàbá ayé àtijọ́ àwọn àáfàá ayé àtijọ́ pastor máa ń kó kúrò ládùúgbò fáwọn àáfàá tòótọ́ ni táwa sì gbọ́njú bá eléégún máa ń kó kúrò ládùúgbò fáwọn àáfàá ni ṣọ́ọ̀ṣì gan tó yẹ pé kò bá fẹsẹ̀ múlẹ̀ dáadáa wọ́n máa ń kúrò ń bẹ̀ ṣọ́ọ̀ṣì máa ń di mosque ni àwọn afẹ́fúndára àwọn ìyá Ṣàngó ìpé kí ní ọ̀nìkan tó bá ń jẹ́ pé èrè àbẹ̀yẹ ló ń gbé tó bá pìpù pé ṣáfà alágbẹ́já wa ń ta tó bá ló wà ń ta ó máa gbọ̀nà bòmí ni àmọ́ nísìn mo wà lórí Facebook mo rí pásítọ̀ kan tó ń post àwọn tíra wèrè nọ́kà mi ó ń post ẹ pé iṣẹ́ báyìí ló ń ṣe iṣẹ́ báyìí ló ń ṣe wòlíì dẹni wòlíì àtàfà tí exchange òun kọ́ àfà ní sáàmù àfà náà ń kọ́ láwọn tíra àwọn àlùjọ̀nú ẹ̀ torí pé kò tó lè kọ ní tíra original ó máa lead sí ni pé kó kírun so tíra ẹbọ náà ló ń kọ kì í ṣe tíra orúkọ Ọlọ́run yẹn yà sí pé wọ́n kọ ní kéwú wọ́n ti láti ní wọ́n la kíní tíra ẹbọ náà lẹ́ ń kọ́ra yín so ẹ máa rí profile àwọn wòlíì míì á gbé àwọn tíra síbẹ̀ torí pé kí ni ó fẹ́ kí wọ́n mọ̀ pé òun àtàwọn àfáà ọjọ́ ń ṣe tí ò kí ń ápù mọ́ so àwọn àfáà ayédèrú àfáà àwọn ló ń kó àbùkù bá àwọn original àfáà tó ní NAFDAC number ìjọba Ọlọ́run ọba dání tó dẹ̀ jẹ́ pé àwọn original àfáà tẹ́ mọ̀ pé original àfáà ni yóò yẹ kẹ́ ẹ sọ̀rọ̀ àmọ́ wọn ò ní sọ̀rọ̀ because ó ń bẹ nínú àwọn àfáà fẹ́ẹ̀kì yìí náà tó lọ máa ń bun àwọn àfáà lówó táwọn máa bun àwọn títí ẹ̀ lówó ẹ understand so àwọn àfáà àtàwọn babaláwo àtàwọn pásítọ̀ wọ́n ṣe pọ̀ ní kò dẹ̀ sí àbáṣepọ̀ kọ̀kan láàrin wọn kò sí ìbáṣepọ̀ kan láàrin wọn àfá wà lákùntínúkù wà níyẹ̀ díìnì kóníkálùkù wà lórí ọwọ́ títí ẹni kẹ má jọjọ ní nǹkan ṣe pọ̀ but wọ́n ti kọ́ra wọn ní sáàmù wọ́n ti kọ́ kìíní àfá gan ti ló ń dè àwọn àfá wọ́n ló ń dè àfá ń so nǹkan mọ́ di àfá ń so nǹkan má pa fún kíni ó lè ní kó lọ ṣe kíní kankan yìnbọn lù àtijọ́ tó ti lo nǹkan ta ló ń ṣọ́ ẹ
ọjọ́ tó láwọn ọba ọjọ́ tó ti ń bẹ nínú oyún ta ló ń ṣọ́ ẹ ọjọ́ tí wọ́n bí ẹ sáyé ta ló ń ṣọ́ ẹ ṣó tí mò ògùn gbà náà ni ọjọ́ tó ò tí lè sọ̀rọ̀ tí wọ́n ń gbé ẹ sílẹ̀ tí mọ̀mọ́ ẹ máa ṣe nǹkan míì tí kọ́ńkọ́ń àwọn àǹtí tó lè àmú ọmọ kékeré tó máa kọjá lẹ́gbẹ̀ẹ́ tí ò ní àmú ẹ ṣé wọ́n ló ń ṣọ́ra ẹni ṣóńdè kan ló wà lára ẹ nígbà tí Ọlọ́run ṣọ́ ẹni ṣé àwọn oògùn anábìnrin sọ pé sallallahu alaihi wasallam ẹ gbúdọ̀ sọ nǹkan mọ́ra à ń ṣe oògùn à ń ṣe kínní oògùn tó tọpa kádàrá má dàpọ̀ o kèfèrí ló practice wá padà gbọ́ nǹkan tó lọ́n sọ máa débẹ̀ ẹ̀sìn ẹ máa ráwọn àfà ó máa sọ fún pàmò rẹ̀ pé lecture tá ń lọ yìí ó lágbára àwọn àfà kìíní bọ̀ wá bẹ̀ ìwọ rí ibi tẹ́mi èmi náà ti só mọ́ra rí o but mo sọ fẹ́ last week pé à ń sọ̀rọ̀ bíi 13 years sísìn lèmi ti kúrò níbi náà ọ̀dọ́ yẹn àìrí náà àfà wèrè tó so mọ́ra wallahi birabbil kaaba kì í ṣọ̀rọ̀ pé kíní àwọn àfà tó tọ́ máa mọ̀ làkọ́jíjákùn láì fi nǹkankan sí láì forúkọ àlejòónú sí wallahi nọ́mbà bọ́dẹ̀ ṣe ń kọ́ ni wàá ṣe kọ́ ó wá lóye òǹkà kó kàn fi ṣọ́ra kí àyẹ̀wò náà tó lè hẹ́ńtà èèyàn làkọ́jíjákùn nìyẹn o àfà ò lè mú làkọ́jíjákùn àfà ò lè ṣẹ́rí gbogbo àyà tí Ọlọ́run sọ pé ká máa lò fún ìṣọ́ àwọn àlejòónú àwọn ẹ̀mí burúkú yẹn làkọ́jíjákùn àyà tó alékùnrin sí yù kúlẹ̀ àwọn oṣù méjèèjì àwọn tí mo kà á lẹ́yìn ṣe bóyá ló ń ṣiṣẹ́ fún àwọn ọ̀tá yẹn bẹ́ẹ̀ náà ló ń ṣiṣẹ́ fún nǹkan ìbọn àdá àwọn nǹkan wèrè tó ń wá kiri yẹn tó bá wà lára ẹ̀gbọ́n tó bá fóògùn náà ẹ kò ní ṣiṣẹ́ àáfà ò mọ́ àbúrò mọ́ ni àáfà lọ ń wá àwọn babaláwo ẹ̀mọ́ aláfa ni alówó à ń jẹ̀bú àáfà mi alówó àlábẹ́ òkúta ẹ mọ̀ nǹkan tó ń wá kiri ó ń wá ìfúnpá ó ń wó òrùka tó máa ṣe tó ẹ pé ó máa lò lọ sí orí stage táfà ẹgbẹ́ bá sọ̀rọ̀ sí tó máa tó ìjàmbá pamọ́ pọ̀ tó máa dán òrùka yẹn wò àfáfẹ́ kìíní ẹ̀ ò mọ̀ kéwú àfá tí wọ́n fi halẹ̀ mọ́ náà òun náà ó lè mọ̀ kéwú bẹ́ẹ̀tì ó láti lọ mọ bọ́n ṣe ń lo orúkọ àwọn orúkọ Ọlọ́run torí pé kò nídìí pé kó ẹ̀ṣẹ̀ lọ máa wá pé à ń so nǹkan mọ́ra à ń so nǹkan mọ́dì à ń kòrùka sọ́wọ́ fún kíni lórí ayé ẹyẹ kí n fún yín nìtàn kékeré kan mi ní dárúkọ àgbà àfáà ni ẹ understand ó dẹ̀ máa ń dààmú àwọn ẹlẹ́bọ ní bàbá wa náà bàbá wa ni ó máa ń dààmú àwọn ẹlẹ́bọ everything àwọn ẹlẹ́bọ náà wá target ẹ̀ ibi tí bàbá wa ti wá ń ṣe lecture àwọn ẹlẹ́bọ wọ́n wá ya àwọn babaláwo ní àwọn babaláwo tó lóògùn gidi àwọn babaláwo oko ẹ̀ka àwọn babaláwo oko tún wà irú ẹ̀ làwọn àfáà máa ń wá kiri o ẹ̀mí aláfa mi alówà ní Igbó Ìjẹ̀bú ìmí alówà ní Mòdìmọ́sàn ìmí alówà ní Ìjẹ̀bú Ọ̀ṣọ́ṣà ìlú Ògúndé torí pé Ògúndé gbóná wé ẹ understand òṣì ló ń ṣe òun ló ń gbọ́ lábẹ́ ilẹ̀ wallahi tallahi billahi azim àwọn àfáànà ti ń lo nǹkan sí di pé torí tóun àtàfà lábẹ́ bá pàdé ní ojú agbo àbí níbi òde táfàwà ẹ̀ṣẹ̀ kìíní kò yọ oúnjẹ mọ ojú àwọn àfáà tó máa ṣe bẹ́ẹ̀ sí birabbil kaaba gbàgbé o Ọlọ́run àwa believe al-Qur'ani a dẹ̀ confirm ẹ̀ èyí tó wà lọ́wọ́ ẹ̀ tó ìjọ ẹ lójú yẹn a ti confirm ẹ̀ àrígbé kò sí nǹkan bẹ́ẹ̀ àwọn babaláwo oko wọ́n ṣe yàwọ́ wá sí bàbá wa yìí nìyẹn oúnjẹ tí àfáà tó lọ ń gbé sí di àtóúnjẹ ẹ̀kọ́ oúnjẹ tó yàtọ̀ sí bàǹtẹ́ àtóúnjẹ àti bàǹtẹ́ àtòrùka wọ́n ya agbó wá sí wọ́n bẹ̀rẹ̀ sí ní fi àwọn òrùka àtóúnjẹ àti ìkíní wọ́n bẹ̀rẹ̀ sí ní fi na àwọn ọmọ kéwà fún àtàfà kí làwọn àfáà ké lọ́jọ́ náà béèrè lọ́wọ́ mi wàláì àfáà ké ayatul kursiyu ó dẹ̀ ní káwọn ọmọ kéwà máa ké ayatul kursiyu gbogbo oògùn àti bàǹtẹ́ àtòrùka náà fi náà wàláì kò ṣiṣẹ́ confirm ni o ìgbà tó gùn yẹn pọ̀ jù torí wọ́n wá tájẹ̀tì àfáà gọ̀gọ̀ tó gùn yẹn pọ̀ jù lẹ́wà ní àfáà bẹ̀rẹ̀ sí ní ṣe fi gbogbo wọn tó kó bàǹtẹ́ dání tí wọ́n kó òrùka oògùn dání tí wọ́n kó bàǹtẹ́ oògùn dání tí wọ́n gbé oúnjẹ dání gbogbo wọn làáfáà tún mú tí wọ́n dẹ̀ pọ̀jà fáà lọ tó ráwọn ọmọlẹ́kẹ́ ó ti ya oògùn lélẹ́yìí àwọn ọmọkẹ́ ó ya dànù ni díẹ̀ nínú àwọn ọmọkẹ́ ló dúró àtàfà so àwọn pípù yẹn pọ̀ pẹ̀lú ẹ̀pọ̀ tó pẹ̀lú ogun wọn ṣe everything ogun wọn òràfà kí ló fà ayatul kursiyu ayatul kursiyu confirm ni mo sọ fún ẹ pé tó bá mọ làkọ́díjà kùn tó bá olóye tó máa kọ ẹ̀mí ò ní kọ ẹ níyẹn torí nǹkan tẹ́nìkan fi jẹ nìkan lọ nìyẹn o get tó kàn fi ṣanra lásán kò sí irin náà kò sáyọ̀nù náà tó máa wọ ara ẹ àfáà wa lọ ń wọ́ ń de òun wá kíní ó fẹ́ máa fi alẹ̀ mẹ́fẹ́ àfáà ẹgbẹ́ ẹ̀ òṣì ló ń ṣe o
I understand ha need gbogbo nǹkan wọ̀nyẹn gbogbo nǹkan wọ̀nyí gbogbo nǹkan tí àwọn people wọ̀nyẹn ṣe tá ń lọ wá lọ sọ́dọ̀ wọ̀nyẹn kò séyìí tí ò sí nínú Al-Qur'ani Ọlọ́run nìkan ká gbára lé so obìnrin ṣẹ́fúnṣẹ́fún àbí náà pé èrè ọ̀rọ̀ tó jẹ lára èèyàn àfà adójútì ní àfà ó ní pé máa ń wá sọ́dọ̀ àwọn pé ẹ ti wá di iṣẹ́ òtán ẹ ní right láti máa tako àwọn ẹ̀yin náà ẹ máa wò ó so dẹ́nẹ́lẹ́kejì ìgbà tó bá lóògùn da tó àwọn kan sọ fún mi dẹ́nẹ́lẹ́kejì ẹ rí pé àṣetọ́ni ló nímọ̀ jù bẹ̀ẹ̀ tí bolówó ẹ̀dì ọ̀rọ̀ ẹ̀ sí ṣẹ́rí gbogbo ẹ̀yà àfáàlẹ̀ Yorùbá jókòó sójú kan gbogbo ẹ̀yà àfáàlẹ̀ Yorùbá ẹ máa ń ṣe kíní kan tí ó dẹ̀ da ẹni tó bá ti ń sọ òótọ́ ọ̀rọ̀ ẹni tó bá ti ń káyà Al-Qur'ani àkúkú níná ta lè fìyàn sí àdẹ̀ dárúkọ èèyàn àdẹ̀ kàfárà èèyàn pé èèyàn máa jẹ́ kíní nǹkan tó lọ́n bá sọ lórí fásitì tabaka là ń sọ ṣùgbọ́n àǹfààní bẹ́ẹ̀ ṣe ń sọ yẹn ó yìn ta lára ṣọmọ kan náà wá sọ wọn ni ò mọ kéwú ẹni tó bá ti ń sọ òótọ́ ọ̀rọ̀ tó mọ kéwú gangan tó ń tú kéwú gangan àwọn àfáà ìwọ̀n á máa sọ pé kò mọ kéwú jàre ẹni tó bá sọ pé ògùn ò da òun ni ò mọ kéwú lọ́dọ̀ yìí ẹni dójú ti Islam ẹ̀yin àfáà tí wọ́n ń ká orí òkú mọ́ lọ́wọ́ ẹ̀yin àfáà tí wọ́n ń ká ọmọ pàtì mọ́ lọ́wọ́ ẹ̀yin àfáà tẹ́ ń pa àwọn nǹkan tí ò sí pọ̀ ẹni dójú ti Islam tẹ́bárẹ́ tó ń sọ̀rọ̀ fún wọn lè bá kọ́mẹ̀ntì síbẹ̀ yẹn sí pé kò mọ kéwú mo sọ fún yín ní last week pé àwọn ọ̀gá yín wọ́n mèèyàn tó ń jẹ́ Saheed wọ́n mọ̀ pé mo mọ kéwú you understand tó bá sọ pé ògùn da ògùn tẹ́ńtà kò yí àfáà wo lórí pé ó àpúrúfù ògùn fún yàn rí nínú oṣù Ramadan gbogbo àfáà pátápátá wọ́n máa sọ fún ọmọ wọn pé ẹ má lóògùn nínú oṣù Ramadan ìwọ ráfà tó sọ pé ẹ má ṣe sàárà nínú oṣù Ramadan ìwọ ráfà tó ní kẹ má ta òdá sí omi kẹ má kẹ ayé Al-Qur'ani àbórúkọ Ọlọ́run sí omi kẹ mú àbí kẹ fi wẹ̀ nínú oṣù Ramadan ìwọ ráfà gan tó ní kẹ má mu ọ̀ǹtú nínú oṣù Ramadan ṣùgbọ́n a rí mílíọ̀nù àfáà tó ń sọ pé ẹ gbúdọ̀ ṣoògùn ẹ gbúdọ̀ lo oògùn nínú oṣù Ramadan ṣé yẹn ìwọ tí wọ́n sọ bẹ́ẹ̀ fún ìwọ mùrídí ó yẹ kó ti píkì pé àfáà yìí àfáà já àná mọ̀ lélẹ́yìí o wọ́n ìta ṣe bí ká máa ṣe bí à ń gbẹ̀wẹ̀ afẹ́fi súnmọ́ lọ́hùn ni ó yẹ kí a lè fògùn náà súnmọ́ lọ́hùn ṣe bí gbà wọ́n fi ní pé ká máa ṣe nọ́fílà òru tòní wọ́n fún wa nọ́fílà àdúrà sí ṣàmùpẹ́ táìmù àwẹ̀ gbogbo àwọn processing àdúrà máa ń pọ̀ dáadáa tó yẹ pé bíi pé aṣáfẹ́ di èèyàn mímọ́ aṣáfẹ́ já nǹkan gbà lọ́dọ̀ Ọlọ́run wọ́n tí wọ́n ṣe wá remove oògùn kúrò ń bẹ̀ no àwọn ọ̀tá Ọlọ́run wà tí wọ́n ń jìlò lálẹ́ tí wọ́n sọ fún ẹ pé tó bá ti ṣínú o lè lò ó àwọn kan máa sọ fún ẹ pé o ò gbúdọ̀ lò rárá ṣọ́rẹ́ tó ní kó lò ó níwà tó bá ti ṣínú tán àtẹni tí ó ní pé kó stop oògùn pé kó má lò nínú ààrẹ pé táwọn ìbá ti tán kó padà síbẹ̀ ìwọ gbé sínú làákàyè wá rí pé wọ́n ṣàbòsí ara wọn ni kí má lábòsí Ọlọ́run kò dáa ọkàn ẹlòmíì sì balẹ̀ sórí istighfar ipe tàbá ṣe Ọlọ́run àforíjì wa jàre kò le tó yẹn ó le jù bẹ́ẹ̀ lọ because most of àwọn tó lọ bá àwọn àfáfẹ́kì wọ̀nyí àwọn tó jẹ́ mùsùlùmí ni wọ́n lọ bá pásítọ̀ wọ́n dẹ̀ lọ bá babaláwo wọ́n wò pé àwọn ò fẹ́ lọ ṣọ́ọ̀ṣì o nínú ẹ̀sìn Islam má yẹ kí lọ bá babaláwo ọ̀dọ̀ àfáà ni màá lọ ó ti bìlífù pé wà àfáà ojú ọ̀nà Ọlọ́run ló fẹ́ gbé òun rìn àfáà gangan wàláì àfáà gangan lògùn jì mí àfáà gangan ni alápàtà èèyàn ni o ọdún kan mi ní dárúkọ yí ẹ̀yẹn wọ́n máa ní pé gbogbo nǹkan ló ṣojú ẹ̀ àbí nǹkan tí gbogbo ìtàn yẹn fi easy fún mi láti sọ nìyẹn ọdún kan ó ti pẹ́ àti yé ẹ̀yìn àwọn àfáà tí wọ́n jẹ́lẹ́bọ tí wọ́n jẹ́ onímọ̀ náà fìkì tí wọ́n ṣẹ̀ṣẹ̀ hàn lọ́wọ́ sí tí wọ́n hàn lọ́wọ́ sí nínú wọn náà ti ń lọlẹ̀ o nínú wọn náà ti ń lọlẹ̀ tí wọ́n hàn tí lọ́wọ́ ní Nàìjíríà lọ́wọ́ báyìí nínú wọn náà ti ń lọlẹ̀ táìmù tí wọ́n ẹ̀ṣẹ̀ fẹ́ máa boost táwọn náà wá woman party kiri wọ́n mú obìnrin kan mí ní dárúkọ ìlú tí wọ́n ti mú náà bẹ́ẹ̀ tí á ti yí ẹ wọ́n mú obìnrin yẹn àtòṣogbo ni wọ́n ti wá arrest ẹ̀ bẹ́ẹ̀ tí mi ní dárúkọ ìlú yẹn inú ọjà lóbìnrin yẹn ti máa ń ta woman part ó ti ní grand because sẹ́mọ̀ àwọn èèyàn ńláńláńláńlá tó ẹ pé Nàìjíríà mo ti ń ṣe lecture yìí tí yóò bá gbọ́kàn lọ́nà dáadáa àbí pé kí ọ̀nà kò dúró tán wọ́n á ti wá arrest èèyàn lórí ààrẹ torí pé àwọn evil yìí àwọn wọ́n máa ń gbógun tẹni tó bá fẹ́ sòótọ́ woman party ó dẹ̀ ń ta láàrin ọjà confam ni o àwọn ará ọjà tó kú mọ́ wọn ò gbọ́dọ̀ sọ̀rọ̀ gbogbo èèyàn tó ń ta nǹkan nínú ọjà yẹn ló mọ̀ ìpé nǹkan tó ń ta nìyẹn wàláì á ti yé àwọn
ṣé wọ́n nínú àwọn àfá ẹlẹ́bọ àwọn àfá yẹn tó wọ́n yẹ̀ fẹ́ máa hàn gbà yẹn àwọn náà yẹ̀ lọ ń lo bí oṣólẹ̀ olókíní àwa mọ̀ wọ́n wá mú obìnrin yẹn ìgbà tí wọ́n mú obìnrin yẹn lọ́dún náà ó ń ka àwọn náà ó dárúkọ àwọn àfá ló wà gbogbo lísì tó ka àfá àkìkì àfá gbogbo lísì tó ka kìkì àfá ni láwọn tó yẹ kí wọ́n ẹ̀ṣẹ̀ ń fẹ́mọ́sì nísìnyí wọ́n wà nú wọn o kẹ́mọ̀ pé mi ti wà pẹ̀lú yín ti pẹ́ gidi most of iná àwọn tó dẹ̀ hàn yín náà tó ń lẹ́wọ̀n hàn ìgbégidé ọ̀gidi kan a máa ń pàdé rádá o but you will never know nígbà náà ni o obìnrin yẹn àáfà kìkì àáfà ló dárúkọ ó wá jẹ́ àáfà tó gbajúmọ̀ náà wà ń bẹ̀ tó ń ka àwọn pé wọ́n máa ra nǹkan èèyàn lọ́wọ́ òun ẹ understand so kò sí pásítọ̀ ń bẹ̀ o ṣé babaláwo ò sí nílùú yẹn kò rí babaláwo kìkì àáfà ló dá ọ̀rọ̀ tí mo ń sọ á ti máa tó kí ló ń jẹ́ 10 years á ti máa súnmọ́ nǹkan bíi 17-18 years báyìí gan bẹ́ẹ̀ ni á ti máa súnmọ́ 18 years sísìn so ṣùgbọ́n gbogbo àwọn tó ṣe ògùn gbà yẹn tí wọ́n lọ ṣoṣólẹ̀ nínú àwọn àfáà yẹn tí wọ́n fẹ́ lórúkọ yẹn wọ́n lórúkọ yẹn bẹ̀ tó ti rẹ̀ oṣólẹ̀ ìsìn torí pé kí ni tó bá ń jíṣẹ́ tọ́lọ́run bá gbé ẹ̀gá àwọn tó ń jíṣẹ́ tọ́lọ́run gbé wọn ga dídí wà o tí Ọlọ́run bá fẹ́ rìtáyà wọn kò ní rìtáyà wọn pẹ̀lú pé wọ́n fuck up kò ní rìtáyà wọn pẹ̀lú pé kí wọ́n kàn wọ́n lábùkù gbogbo most of àwọn àfáà torí pé wọ́n ń sọ̀kalẹ̀ lórí throne pẹ̀lú àbùkù èṣù ni wọ́n wá agbára lọ́wọ́ ẹ̀ pé kó gbà wọ́n ga a máa débẹ̀ ń sìn so ìgbà tó bá dẹ̀ ti rẹ agbára èṣù gbogbo nǹkan tó ń provide wọ́n máa bẹ̀rẹ̀ nǹkan lọ́wọ́ ẹ̀ tún lọ ṣe báyìí ọ̀kan nínú àwọn àfáà ó ń lo àlìjọ̀nú tó bá ń dẹ̀ ń lo àlìjọ̀nú ó lè máa lo àlìjọ̀nú odidi ọdún 3-4 àlìjọ̀nú ò ní sọ̀rọ̀ wọ́n máa jẹ́ṣẹ́ fún ẹni ṣùgbọ́n àwọn náà ń bọ̀ wọ́n máa rán ẹṣẹ́ àfáà yìí ti ń lo àlìjọ̀nú bẹ̀ kò tí ì capable kò tí ì orí àkọọ́lẹ̀ dádì ẹ̀ so bó ṣe wá ń lọ àlìjọ̀nú yẹn ó ṣàbẹ̀ wọ́n ṣe ẹ̀ṣẹ̀ báyìí wọ́n ṣe àwọn àlìjọ̀nú náà wá sẹ́ǹdì sí àfà àwọn náà fẹ́ bẹ̀ẹ̀ ṣẹ́ o ó bá ní ṣẹ́ wọ́n fẹ́ bẹ̀ẹ̀ wọ́n ní kò nídìí kó jáde wọ́n pọ̀ tó máa ń ṣe bẹ́ẹ̀ fún o táwa mọ̀ wọ́n ní ò nídìí kó jáde ẹgbẹ́ táfà máa wò báyìí ẹmọ drum àgbà ló máa fi pọn mí Nàìjíríà drum 3 ẹ̀wà ló wà ní ẹ̀wà tó ti sè ẹ̀wà gan àwọn àlejò ní kò jẹ drum 3 ẹ̀wà wọ́n ní kò jẹ tán ṣẹ́gbọ́ òun ti rán àwọn àlejò ní ṣẹ́ ti pẹ́ so kò sí nǹkan tí ìfù bá fún ẹ ó máa gba return ó máa yẹpẹrẹ last ni wàláì àfàbáwọ̀ ẹ̀gbẹ́ báyìí tó rí drọ́ọ̀mù 3 tó rí pé ẹ̀wà àgùn ló kúnnú ẹ̀ tó ń fẹ́ǹtì gidi ibo ló ti fẹ́ bẹ̀rẹ̀ mélòó ló fẹ́ jẹ wọ́n dẹ̀ ní kó jẹ gbogbo ẹ̀tán wọ́n dẹ̀ fún time àfàbà bú sẹ́kún ó kán sẹ́kún ni ó máa kán sẹ́kún ni tọmọdé bá ti fà nǹkan tọwọ́ ẹ̀ tó jọ ọwọ́ ẹ̀ lọ ó máa bú sẹ́kún ni bó ṣe kán sẹ́kún nìyẹn wọ́n ṣáà pé àwọn tó tún jẹ́ ọ̀gá tó pé tí wọ́n mọ̀ nípa àwọn àlìjọ̀nú nínú àwọn ọ̀gá mi ní dárúkọ lẹ́ni wọ́n sọ fún wọn pé ẹ wí nǹkan báyìí wọ́n ṣáà ní kó wí nǹkan pé wọ́n máa rí ìṣó máa jẹ ẹ̀wà yẹn tán lòun fi bọ́ àwọn míì wọn ọ̀rẹ́ èèyàn gbà wọ́n lẹ̀ o àwọn míì wọn ti ń lálìjọ̀nú lẹ́fìrí pé wèrè pọ̀ ó ti ń lálìjọ̀nú ti pẹ́ so ìjọba fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ tí òun bá fẹ́ gbà ó lè jẹ́ pé nǹkan náà sọ fún owó pé kò ṣe gbọ́ sétí ó máa fẹ́ ṣe ìjẹ fáwọn àlìjọ̀nú ó dẹ̀ máa di wèrè ni ẹlòmíì kò tí àti ìbẹ̀rẹ̀ sí ń lò wọ́n rárá ó ìwà lọ́dà àbí tó ti ń invoke wọn Lucifer ó ìwà àbí tó ti ń pè é ibi tó ti ń pè é àwọn àfáàrùwà lọ́rùn láì wọ́n pe tíra kan ní Jinul Memuna àyà Saturday ló máa dà pé wọ́n ló máa rìn Jinul Memuna yẹn obìnrin ni nínú àwọn àlìjọ̀nú àwọn afárá ìròyìn fún wa pé ó fáìn púpọ̀ jù ẹsẹ̀ dábẹ̀ ẹsẹ̀ pẹ́pẹ́ yẹ àmú fáìn so ó ní àṣírí owó kan tó máa ń ṣe ara àwọn afárá tó ṣe tó ya wèrè ní o so ọjọ́ Saturday ni wọ́n máa ṣe kinní yẹn àlìjọ̀nú yẹn dẹ̀ máa wá
máa wà fáà o tíra lẹ rí níwájú àfáà tó ń kà o ṣùgbọ́n ní tálìjọ́ ní ẹ bá fẹ́ wá àfáà ti ní ṣìnáàpù ńlẹ̀ ṣìnáàpù tó máa gbé fóbìnrin yẹn ó ti máa wà ńlẹ̀ tó máa gbé fàlìjọ́ ní obìnrin yẹn gbogbo wa rẹ̀ ní ẹyẹ ká lọ́mọ kíní kan kò sí ẹni tó bá bá àlìjọ́nú lájọṣepọ̀ nínú ayé ẹ lójú oorun àbí nínú ayé náà ní bóyá ó wà lálùá àlìjọ́nú tó lóun wà lálùá táyọ̀ pé àwọn ṣé wà lálùá tó ń pa àlìjọ́nú tálìjọ́nú wá yọ sí tó jó àlìjọ́nú obìnrin so kò sí nǹkan táwọn àlìjọ́nú obìnrin yẹn kọ́kọ́ máa ń sábà ṣe jù ni pé wọ́n máa seduce ẹ̀ wọ́n máa sábà bá ṣeré ṣó mọ̀ pé èèyàn lásán gan alára bíi titi wa báyìí tí kì í ṣe àlìjọ́nú lóbìnrin ó ń bá ẹ ṣeré gan tẹ̀sùbá jábọ́ lọ́wọ́ ẹ̀ ó ń bá ẹ ṣeré gan ó ń ka fatia ó ń bára ẹ nínú ìsájà lẹ́lẹ́ra ara wa bíi tiwa láwọ̀ èèyàn lásán báyìí ká máa sọ pé àlìjọ́nú tó ní power so gbogbo àwọn most of àwọn àfà àwọn àlìjọ́nú yẹn tó máa bá wọn sọ̀rọ̀ bí tó ti ń pe àlìjọ́nú ti pa àlìjọ́nú ejò lè ti kọ́kọ́ wá kó dúró òun náà lè ti ní ìkọ̀kọ́ tó fi kọ́rùn ó máa dúró ejò máa lọ lion lè wá kó ṣe bí kò ń fẹ́ gé jẹ ó máa lọ àwọn kan lè ti wá dáadáa obìnrin máa wá dé bí jínú mẹ́mú náà tí mo ń sọ̀rọ̀ ẹlẹ́kan yìí so máa disturb ẹ̀ bá ṣeré ṣoríṣiríṣi ṣe gbogbo ẹ̀ ṣe gbáṣàwó tí àfáà yẹn bá lọ fọ́ọ̀bù tó bá lọ bá àlìjọ́nú yẹn lájọṣepọ̀ nọ́mbà 1 iṣẹ́ yẹn já nọ́mbà 2 tí ò bá ya wèrè tó yẹ pé bí ìmí wọn máa fi ń sọ lẹ́sàn pé ṣò ó ti bá àlìjọ́nú lájọṣepọ̀ gbogbo wàhálà tó ṣe yẹn kò ní géènì kankan so ìmí dẹ̀ ní bó ṣe bá àlìjọ́nú lájọṣepọ̀ tí àlìjọ́nú ń disappear lórí ẹ̀ báyìí ó ń ya wèrè ni tí ò bá wá ya wèrè gbogbo alátimọ̀ pé tó bá bá àlìjọ́nú lájọṣepọ̀ kò ní bá èèyàn human being bíi ti tiẹ̀ lájọṣepọ̀ confam lèmi sọ o tó bá fi lè gorí human being míì wọ́n máa kú sí lọ́rùn ni àìgbọ́ tójú àlá àmọ́ físíkà àlìjọ́nú físìtì ẹ lójúkorojú lórí pé òun wà àlìjọ́nú mú rẹ̀ sọ fún yín wọ́n ní wá físìtì wa lójúkorojú báyìí ìwọ ló máa lọ pè wọ́n ìmí àwọn àjò tí wọ́n gbé fẹ́ lòmí nílé babaláwo níbi tó lòun ti nídìí owó níbi tó lòmí ti ń wá ayé òun ló ń bi ẹ understand so gbogbo àwọn àlìjọ́nú tẹ́ bá ránṣẹ́ àwọn náà máa ń gba rìtọ́ọ̀nù ẹ̀rí báyìí ṣe wá rí oògùn mo ti ṣe lẹ́ṣọ̀ yẹn kọjá for example wọ́n ní kò fẹ́ ṣe oṣó lẹ́ẹ̀kan ewé làpálàpá wà ń bẹ̀ ewé àjẹ́ ọ̀bàlẹ̀ wà ń bẹ̀ táìmù yìí sì yọ́lẹ̀ kójò ṣe rán Nàìjíríà àbí wọn ò tí wọ dry season táìmù yìí ló wá ṣe oògùn yẹn ewé sì tútù gbogbo ẹ̀ tútù sórí bí ṣe pé nínú rainy season ló ṣe oògùn yẹn síbọ́dí àìdà gbẹ́rẹ́ ni àìdà ọṣẹ ni àìdà ògbèjẹ ni àìdà whatever ni tó bá ti ń di dry season oògùn yẹn ó máa expire body ẹ̀ ó máa expire body ẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn animal tó fi ṣiṣẹ́ yẹn ṣó mọ̀ pé animal tó fi ṣiṣẹ́ yẹn àwọn tó ń ta àwọn ọlọ́dẹ ló máa ń kó fún wọn ìmí ìkú fúnra ẹ̀ ni ìmí wọ́n pa á ni tọ́jú ẹ̀ ò tí ì pé nínú àwọn animal ìgbà tí wọ́n wá ra páàtì yẹn bí ó fẹ́ lọ 3 years wọ́n wá lo páàtì yẹn fún ẹ kì í ṣe tèèyàn ọmọ tó sọ yìí o animal wọ́n wá lo páàtì animal yẹn fún ẹ tó jẹ́ pé ọjọ́ ẹ̀ ò tí ì pé wọ́n á fi pa nǹkan pọ̀ ó wá ń lò bóyá lọ́ṣẹ gbogbo nǹkan lọ déédéé sórí ìgbà tó fi dúró yẹn tó fi wò pé kí ló ṣẹlẹ̀ tó fi dúró yẹn ọjọ́ tí kíní ẹ̀ fẹ́ lò láyé gangan ó ti pé nínú ingredients tí wọ́n ti pápọ̀ mọ́ ẹ̀ ṣe bọ́lá ọba ètò ni so kíní yẹn máa pọ̀ wọ́n máa wò pé outcome so kò sí kankan nínú oògùn ju ìdààmú lọ ìwọ́n ti ríyàn tó ṣoògùn tó ní ibi táwa ṣoògùn dé yìí mi ṣe nǹkan kan mọ́ wàláhì irọ́ ni ó máa gbọ́ updating every day ni because ojoojúmọ́ lóògùn tuntun ń jáde lọ́dọ̀ àwọn èṣù ó máa gbọ́ updating pé òṣùlẹ̀ kan tún wà àwọn tó ń ṣe báyìí òṣùlẹ̀ kan tún wà àwọn tó ń ṣe báyìí àwọn iṣẹ́ kan tún wà tó jẹ́ pé tẹ́ bá ṣe nínú oògùn àwọn àlìjọ̀nú tó ń control wọn ti kú àwọn àlìjọ̀nú tó ń control àwọn iṣẹ́ mi nínú oògùn ni o wọ́n ti kú ìwọ́dẹ̀ yìí ṣe mo lè máa dárúkọ ọ̀rọ̀ àwọn iṣẹ́ bẹ́ẹ̀ tí wọ́n sì wò pé olóògùn ọkàn tó yẹ kó gbára lọ́lọ́run tí mo mọ̀ pé irú ẹ̀ ló wà lọ́wọ́ ẹ̀ tó fi ń fọ́nbù máa yé yẹn tó updated one tó rẹ̀ pé àwọn ẹ̀mí burúkú tó ń bá àwọn iṣẹ́ yẹn ṣiṣẹ́ wọ́n ti expire iṣẹ́ yẹn ò sí nínú fáìlì wọn mọ́ wọ́n ti renovate ọ́fíìsì àbí
àbíwọ̀ orí ni tó bá fẹ́ mọ̀ kó máa renovate ọ́fíìsì tó bá fẹ́ mọ̀ pé èṣù náà ní planet títí ẹ̀ wà rí pé tó bá wọ January àwọn tó bá wà nínú ẹgbẹ́ àti yé wọn nísìn tó bá wọ January gbogbo ẹgbẹ́ pátápátá tó jẹ́ pé wọ́n máa ń fi èèyàn dá tó máa ń jẹ èèyàn gbogbo ẹgbẹ́ tó bá ti ń jẹ èèyàn yányán ní January yẹn ẹgẹ́t wọ́n dẹ̀ máa ń ní alápàtà wọ́n máa ń ní secretary wọ́n máa ń ní principal ó léèyàn tí ìwé máa ń bẹ lọ́wọ́ ẹ̀ wọ́n á ní pé kó gbé ìwé báyìí ìwé ẹgbẹ́ gbogbo ẹgbẹ́ yányán ni àwọn ẹgbẹ́ tó bá kó ń involve ẹ̀mí tí wọ́n máa ń fi ẹ̀mí dá ń bẹ̀ wọ́n wá gbéwé fẹ́ni tí ìwé máa ń wà wọ́n gba ti 2019 lọ́wọ́ ẹ̀ wọ́n ní 2020 alápàtà wa 2020 lélẹ́yìí o January de la wáyé kó tó di December 2020 for example a ní di èèyàn 1000 èyàn 1000 tó ní wọ́n ní ìdíyẹn alápàtà òun á wò pé December sì jìnnà ṣèbí January láwa kò ní múra síṣẹ́ ọgọ́dọ̀ bá rèèyàn mẹ́ta ọlọ́mọ ayé kan fi wá dá lọ́lọ́lọ́hún tó bá ti lọ́lọ́hún wá fi ẹ́ dá o oṣù ayọ̀ ẹlẹ́nu àjẹ́ ayọ̀ ẹlẹ́nu ẹlẹ́bọ̀lógún ayọ̀ ẹlẹ́nu àáfà oníṣà ìkọlù àṣà sí amú ẹ because ọlọ́run ní pé ẹni tí ò bá ti tẹ̀lé òun ọlọ́run tí ò gbà fún òun ọlọ́run tí ò sin òun ọlọ́run máa ń fi ilẹ̀ pẹ̀lú àṣetọ́ni káṣetọ́ni fi dára tó bá wu ṣé ọmọ pẹ́tọ́ lọ́wọ́ rẹ̀ fi dárúkọ àṣetọ́ni ọ̀gá yányán nìyẹn ṣé ọmọ pé àṣàyàtì òun làwọn àlejòónú àwọn àjẹ àṣàyàtì ní àwọn ọmọ ẹ̀ àwọn kọ̀ǹpánì ẹ̀dọ́ ọjọ́ ṣèjọba nìyẹn ọlọ́run mo ti hand over ilé wọn lọ́wọ́ kọ́ jẹ́ òun ìkọ́ni wà wù ọ́ kọ́ fi ṣe é kò kàn mí táwọn ẹgbẹ́ ìwọ̀nyí mo mọ̀ nǹkan tí mo ń sọ o confirm ni mo sọ fún ẹ tó bá ti gbéwèé lé alápàtà wọn lọ́wọ́ mi ní dárúkọ tó máa ń pè o olórúkọ tó máa ń pè nìyẹn mi ní dárúkọ ẹ so tó bá ti gbéwèé lé alápàtà lọ́wọ́ alápàtà wà wò pé wọ́n rẹ̀ sọ pé èèyàn 1000 ní ló gbọ́dọ̀ rẹ́kọ̀dù ló gbọ́dọ̀ mú wa alápàtà wà wò pé January sì jìnnà sí December ó lè mú èèyàn 2 ọjọ́ èèyàn 3 ọjọ́ èèyàn 5 àṣà máa mú wọn díẹ̀díẹ̀ tó bá di lẹ́ẹ̀rí pé lẹ́yìn ò bá ṣé òyìnbó mọ̀ nǹkan tó ń jẹ́ oṣù bàbàbàbàbàbà bẹ̀tù wọ́n máa ń lo kí ní ẹ̀yìn ilẹ̀ Yorùbá pé àti wọ́n oṣù bàbàbàbà kò sí nǹkan tó ṣe oṣù àwọn àṣàyàtì àwọn àṣetọ́n àwọn èèyàn burúkú ìlókù wàhálà báwọn làwọn tó wá mọ̀ òye náà nínú ayé wa mọ̀ pé tó bá ti ń lo oṣù bàbàbàbà nǹkan aburú máa ń ṣẹlẹ̀ púpọ̀ jù ṣé mo parọ́ ni ibo ni bàbá ti bẹ̀rẹ̀ August September àbí ó bẹ̀rẹ̀ láti September ṣé tó bá ti wọ September October November December ṣe kókó oṣù mẹ́rin tọ́dún á fi parí September yẹn wọ́n wá béèrè lọ́wọ́ alápàtà ní gbogbo àwọn ẹgbẹ́ wọn ti ń gba èèyàn wọ́n á béèrè lọ́wọ́ alápàtà gbégbé ìwé yẹn wá ṣe bá sọ pé nídìí èèyàn 1000 ní èló ló ti wá rí àwa ṣìwé fún wọn a ní èèyàn 50 ló wà nínú ìwé nínú èèyàn 1000 tálá nídìí èèyàn 50 ó gbọ́dọ̀ pé wọ́n dẹ̀ máa ń gbogbo àwọn kan wọ́n ó máa ń ní stamp nǹkan tó bá ti sọ ló fi máa ń rí òwe kan àjẹ́ ò kí ń bínú àforíjì ni ò sí kò sí forgiveness nǹkan tó bá ti sọ confam ni 50 ló yìí rí èèyàn gbọ́dọ̀ pé 1000 ibẹ̀ ni làwọn ilẹ̀ Yorùbá fi wá fura pé oṣù bàbàbà lẹ́wàá rí pé mọ́tò lè dédé máa lọ fúlù èrò iná dẹ̀ sọnù ẹ̀ ẹyọ kan èèyàn báyìí ò ní jáde ẹni tó lóyún sínú kò sí nǹkan tó ṣe o àwọn ni pé kọ̀ọ̀kan sí dédé ṣe ó kú pẹ̀lú oyún oríṣiríṣi nǹkan á máa ṣẹlẹ̀ àjálù burúkú àjálù ńláńlá ẹni tó bá lọ́lọ́run kò ní kàn wọ́n mọ́ra wọn ibi tó wà fún mọ̀ pé wọ́n mọ́ra wọn ọ̀dẹ̀ àjẹ́ǹdà aláàmú ní Nàìjíríà ó lòun sá lọ Amẹ́ríkà àjẹ́ǹdà aláàmú ní Nàìjíríà ó lòun sá lọ Canada wọ́n ti mínítì sí ẹ lára confam lèmi sọ fún ẹ o wọ́n ti mínítì sí ẹ lára tó bá ṣe ń wọ Canada ajẹ́ funfun wà kó àwọn ẹgbẹ́ kan wà Nàìjíríà kó jíká gbé àjẹ́tì sọ pé ẹgbẹ́ ẹ̀mí làwọn yẹn jíká gbé àjẹ́tì àwọn ẹgbẹ́ rẹ pé o máa sign paper o máa ṣe kí ní mi ní dárúkọ àwọn ẹgbẹ́ yẹn wàláì tàláì tó rẹ̀ pé Nàìjíríà náà ti host àwọn ẹgbẹ́ yẹn kò sí country tí ò sí inú ayé confam tí Illuminati wa jẹ́ olórí gbogbo yín ẹ lọ́wọ́ gbogbo àwọn nǹkan èṣù yẹn ẹ wo gambling ẹ wo tẹ́tẹ́ títa àṣetọ́nì lónìí ẹ rí i pé ìwọ́rẹ́ àfà àbí wòlíì abájẹgẹ fúnra ra ẹ̀ tó wá fún yàn ní nọ́mbà wà á rí i pé wọ́n lè ní ẹni fún wa nọ́mbà ajẹ pásítọ̀ kan fún wa nọ́mbà ajẹ wà á rí i pé kì í ṣe continuously by mistake ni
wọ́n jẹ tẹ́tẹ́ by mistake ni a lè fògùn jẹ torí ibi tó fi lè fògùn jẹ tẹ́tẹ́ jẹ́ kí n já ẹ̀tọ́ kó lè dẹ̀yìn bẹ̀ mistake ni wàá fi jẹ tẹ́tẹ́ o lè lálàá lóòótọ́ kó rí nọ́mbà kó dẹ̀ta kó jẹ àṣetọ́nì ni àfa lè dédé sọ fún ẹ àfa tó sọ fún ẹ lónìí yẹn tó jẹ yẹn tó lọ bá lọ́dà pé kó sọ fún ẹ bí tó àti mọ̀ nìyẹn àjẹ́ tó sọ fún ẹ tó ń fún ẹ nọ́mbà lónìí tó fi jẹ yẹn jẹ́ kó tún lọ bá lọ́dà pé ó jẹ lónìí jẹ́ kó fún ẹ pásítọ̀ tó ń fún ẹ nọ́mbà tó fi jẹ yẹn tún lọ bá lọ́jọ́ kejì pé kó fún ẹ kó kú máa fẹ́ lójoojúmọ́ wọ́n ti kó gbá wọlé bí ayé pátápátá gbogbo ẹ̀mí òkùnkùn ayé pátápátá wọ́n dìrọ̀ mọ́ tẹ́tẹ́ títa ò lè gẹ́tì kójú ẹ̀ láyé bó ṣe wù kó ló nímọ̀ tó wọ́n dìrọ̀ mọ́ ní ṣọ́lá wọn bá ti mọ̀ pé súnbẹ́bẹ́ ti ń bọ̀ tó sọ fún ẹ pé ìnámọ̀lẹ̀ suratul Maida ìnámọ̀lẹ̀ àmàrò wal maisiru wal ansabu wal asilamu rijsun min amali shaitani fajitanibuhu la'allakum tuflihuna ó ní ọtí mímu tẹ́tẹ́ títa ṣìnà ṣíṣe ẹ jìnà sí o fajitanibuhu ẹ jìnà sí la'allakum tuflihuna kẹ́lẹ̀ bá jèrè òrèyàn mi tó fi mọ́tò ẹ̀ ta tẹ́tẹ́ òrèyàn mi tó fi lé ta tẹ́tẹ́ kí ló kan lọ́run ṣorí bọ́lọ́run right oníkẹ́lẹ̀ bá jèrè tó rò ní jèrè bọ́m̀bẹ̀ ẹlẹ́kejì tó bá tó wá jẹ yẹn wọ́n tàn ẹni ọmọ pé o máa ń lálàá rí nọ́mbà àwọn èèyàn ti mọ̀ ẹ́ wéèrè wàláì wọ́n tàn ẹni àṣetọ́ nìyẹn ó fi hàn ẹ́ kó rí nọ́mbà tó tọ́ bẹ̀tẹ̀ owó tó jẹ́ ń bẹ̀ wọ́n tún wá wò pé a tún wá gbé nọ́mbà mi wá lọ́jọ́ kejì wà á rí pé gbà tó gbé mi wá o tún ní kó lọ kó gbowó ẹ̀ kó lè jẹ torí yẹn confam wà á rí pé ò ní jẹ yẹn wà ní wá àwọn pípù wọ̀nyí àṣetọ́ ni àtàwọn ọmọ ìyá ẹ̀ wọ́n ń play ayé ẹni tó bá ti lọ́lọ́wọ́ ọba ni kò ní play lọ́lọ́wọ́ bá fi sọ fún wa pé wàlá ásírì innal insana lafi usiri ọlọ́wọ́ bá ní wàlá ásírì tó bá di àkókò ta wáyé náà ni ìrọ̀lẹ́ ayé ta wáyé kì í ṣe ásírì irun ìrọ̀lẹ́ ayé láti wáyé orí èèyàn wọ́n ta ní 5,000 orí ẹkùn wọ́n ta ní 16,000 orí èèyàn 5,000 naira orí ẹkùn ẹranko wọ́n ta 20,000 16,000 ṣé àti wà ní ìrọ̀lẹ́ ayé báyìí ẹ wo oríṣiríṣi ẹgbẹ́ tó wá wà so àwọn ẹ̀mí wọ̀nyí wọ́n dá ayé láàmú ìwọ tó bá ti lọ́lọ́run wọn ní rí ẹ̀dà láàmú dúró tọ́lọ́run ọba ẹ má ìka fọlọ́run ọba sílẹ̀ ọlọ́run bá fi sọ fún wa pé àṣà ń fasọ́dà ìmánà ẹ jẹ́ kí gbàgbọ́ wa dúró ọlọ́run bá ló ní gbogbo nǹkan wọ̀nyí èyí tó ń wá kiri yẹn ó ń ṣe bí pé ó fẹ́ lọ bribe immigration ni ẹ̀mọ̀ kí yàn lọ bribe immigration kán lè fún yàn visa àbí kán lè jẹ́ kí yàn wọlé ó rí pé èèyàn padà máa ń ní problem ń gbà mí wo wàhálà tó ń ṣe gbalẹ̀ gt farabalẹ̀ ìjọ tí dọ́kúmẹ̀ntì ẹ bá pé dẹ̀ lọ bá wọn ẹ wo kí ni company registration yẹn wọ́n gba 1,500 lọ́wọ́ wá ń bí àwọn tó wọ́n ń ṣe wọ́n sọ pé abdullahi 1,500 ní kí sáré báyìí wọ́n ní wọ́n ní to be 2 something ni wọ́n ṣe ṣẹ́rá àwọn tó lọ gba ẹgbẹ́ kó lè tètè kiri 1,500 plus ẹ wo visa Dubai tó lè ṣe online fúnra ẹ àwọn ní 1 week 2 weeks yẹn online ni àwọn mídẹ wọ́n dẹ̀ gbé 125 130 lọ́wọ́ èèyàn ní Nàìjíríà $100 ni $125 ni wọ́n ń ṣe mi wà rántí mọ́ sí mi mọ̀ ìtàn ṣe ń sìn ṣé mọ̀ ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run ọba ẹ má pa nǹkan pọ̀ mọ́ Ọlọ́run gbogbo nǹkan tó ń sọ yìí ẹ wo àwọn celebrity ẹ rí pé ẹ̀yin ti réyàn rẹ ẹ rí pé tó bá ń ṣiṣẹ́ iṣẹ́ tí ò da wàá gbénú ẹ̀ máa dùn ẹ rí pé náà àwọn tó ń ta tẹ́tẹ́ máa ń dùn ẹ rí pé náà àwọn tó ń mọtí máa ń dùn ẹ rí pé náà àwọn tó ń ṣaṣẹ́wó máa ń dùn ẹ rí pé inú àwọn tó ń ṣe mọ̀náfìkì mo ti bà tiẹ̀ jẹ́ ẹ rí pé inú wọn máa ń dùn ẹ rí pé náà àwọn tó ń ṣàbòsí máa ń dùn gbogbo nǹkan tí ò da tọ́lọ́wọ́n ọba ò fẹ́ ẹ rí pé àwọn tí wọ́n máa ń ṣe inú wọn máa ń dùn sí ni ibi tí wàá ti mọ̀ pé iṣẹ́ èṣù nìyẹn tó bá mọtí ẹ̀rọ èèyàn tó máa ń gbọ́ music àáfàá tó ń sọpọ́tì gbogbo àwọn tó ń kọrin àtolórí ìsìlámù àtolórí whatever tí wọ́n ń lu gbòòrò sí ó kọ̀ǹfàmù ẹ ọ̀kan nínú àwọn àáfàá mi ní dárúkọ ẹ̀ ó máa ń tẹ̀lé àwọn olórin ó máa ń náà wọ́n máa ń ṣe fún iṣẹ́ ogbẹ́ ìjọ tó lórí nǹkan ṣàṣe jù ó ní ẹ̀dákẹ́ ẹ̀ká ṣí kúrò lójú ṣé torí pé àfẹ́ sọ fún yín tẹ́ bá kọrin kú wà láyẹ̀ ń lọ náà ni you see so gbogbo ìtàn sọ iná wọ́n mọ̀ pé òtọ́ ni wàá rí wèrè míì máa confidence pé kò mọ kéwú tẹ́ bá ti ráfà tó sọ pé nìkan ò mọ kéwú ẹ wò dáadáa jẹ́ kí n fún ẹ lórí nǹkan anábì Muhammad kò mọ kéwú Ọlọ́run bá ló fún ní mímọ̀ anábì Muhammad Ọlọ́run ní ìmáàmù madrasa tún
Ànábì ni ìmáàmù madrasa o tanzilu alimuha wa man qara kutubu minha wala kataba. Ànábì lórí yẹn o ìmáàmù madrasa tún Ànábì ni ìmáàmù madrasa tanzilu alimuha àwọn Ọlọ́run bá sọ ìmọ̀ kalẹ̀ fún ni before ká tó wá sọ ìmọ̀ kalẹ̀ fún Ànábì Muhammad wa man qara kutuba kó lè kọ́ minha wala kataba kó dẹ̀ lè ka kó lè kọ́ kó lè ka. So pé mi tẹ̀ ilé ka Al-Qur'ani mo dẹ̀ ń sọ díẹ̀díẹ̀ mi ìdẹ̀ṣẹ́ bọ́ mi ìṣe kíní àṣetọ́ ni ó mọ burúkú ké ibo ló ẹ̀ǹdì sí àfà lápọ̀jù nínú náà confirm ni o ó mọ̀ wọ́n máa ń dúró tọ́ ni jẹ́ kí n sọ kíní kan fún yín àwọn àfà tó wọ́n ti lọ́wọ́ nílẹ̀ Yorùbá táwọn èèyàn máa ń gbà fún tí bẹ́ẹ̀ ṣe wáyé sí ọ̀rọ̀ tọ́lọ́wọ́n bá sọ tánàbí sọ ẹ̀rí pé àwọn èèyàn ò tẹ̀lé àfà tó bá wọ́n ti lọ́wọ́ ẹ jẹ́ kókó sọ̀rọ̀ yẹn pé kíní yóò dá ẹ̀rí pé àwọn èèyàn ò ní ṣe àwọn èèyàn ò ní ṣe àfà tó bá wọ́n ti lọ́wọ́ ẹ jẹ́ kó wá máa ṣe lẹ́ṣọ̀ kó máa pa àwọn èèyàn sí tọ́lọ́run bẹ́ẹ̀ tí wọ́n ò ní pé àwọn èèyàn sí tọ́lọ́run àwọn èèyàn ò ní bú o bẹ̀tẹ̀ ẹni tí ò họ́ọ̀tì tó ń sòótọ́ torí pé wọn kò tí họ́ọ̀tì kò gbórúkọ àwa ò wá ayé tẹ̀yìn wá kiri yẹn ọ̀run lẹ̀mí wà kí ló wà ní ayé ọláwo la jẹ́rí gbogbo wèrè tá ń gà sí látàárọ̀ ìkó sí ìta àjẹrí ń bẹ̀ sọ adẹ̀rí pé kò sọ́nà ń bẹ̀ kí ni mo wá mi ìwá kò mọ̀ mi ìyọ́rọ́ pé mo yin àáfà kan rí lẹ́yìn kejì àdúrà fún bàbá mi èmi ò yin àáfà kankan kò sí tó kàn mi ìdẹ̀ ní bú àáfà kankan àmọ́ pé bóyá kẹ́nìkan lè mọ̀ mi kí ló kàn mí Ọlọ́run ló ń gbẹ̀dá ga nǹkan tọ́lọ́run ò bá fún ẹ kò sẹ́ni tó lè fún ẹ nǹkan tọ́lọ́run bá fún ẹ kò sẹ́ni tó lè gbà lọ́wọ́ ẹ wọ́n sọ̀rọ̀ yẹ̀pẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta èmi ń dá sí mo kàn fẹ́ pe àwọn èèyàn sákìyèsí kan ni mo dẹ̀ ti ṣe lẹ́ṣọ̀ lórí yẹ̀pẹ̀ rí mo ní bàbá wa Ahmadu Aláyé tọ́lọ́run bá akẹ́ bàbá radiyallahu anhu wọ́n ṣe lẹ́ṣọ̀ kan ní 90s wọ́n ní bàbá aláàtì gèfèrí ni wọ́n tako yẹ̀pẹ̀ kò sẹ́dá tó tako bàbá torí bàbá họ́ọ̀tì wọ́n mọ bàbá wa náà Sheikh Yahya Salati alimunajimuna wálé munajamuna àtẹni tó lọ́wọ́ yẹ̀pẹ̀ àtẹni tó ń wò fún yàn wọ́n lẹ́yìn méjì ẹ̀wọ̀n náà ni sòsẹ́ ìjẹ́rìpẹ́ nìkan kan bú Sheikh Yahya Salati ẹ jẹ́ kí rèmi sọ pé yẹ̀pẹ̀ ò dá kí bọ̀ stop lecture ẹ̀sìn kíní yẹ̀pẹ̀ ò dá ẹ máa rí kọ́mẹ́ntì ó mọ kéwò ò ṣe kíní ṣé mo pé nǹkan tẹ́bi dẹ́ sọ yẹn Ọlọ́run ló sọ ànábì ló sọ wọn ò fẹ́ gbọ́ bẹ̀tì nǹkan tá a fà bá sọ tó bá jẹ́ pàfà tí wọ́n gba tiẹ̀ wọ́n á gbà nílẹ̀ Yorùbá wàláì Ọlọ́run adájọ́ ilẹ̀ Yorùbá lọ́tọ̀ ni tó rátẹni tó mọ̀ nínú ọkàn ara ẹ̀ pé kí níyàn òkè ìwọ tó ń sọ pé nìkan mọ̀ kí ó tó bá ti ń sòótọ́ yẹn tó pé mi ń sìn ọlọ́pẹ́ mi ìfẹ́ máa criticize mi tí wọ́n bá sọ nǹkan tí ò tẹ́ mi lọ́rùn lórí mídíà mo máa jáde mo máa sọ̀rọ̀ ẹ̀yin réèyàn tó jáde tó sọ pé ògùn darí láti jọ́ náà ti bí mi láti jọ́ náà ti bí mi tí réèyàn tó ṣe wá sí tó ní ògùn ẹ máa ṣe ògùn Ànábì Muhammad ní ká máa ṣe ògùn so kí ló wá ṣẹlẹ̀ ẹ ṣe máa ń gbọ́ pé ẹ lọ lè kéwu o ẹ gbọ́dọ̀ ní mímọ́ ni o ẹ gbọ́dọ̀ máa lè Kùránì ni o ẹ máa ká máa takora wa tàbá ń sọ òótọ́ ọ̀rọ̀ wọ́n wá gbógun ti yàn èmi ò sí nínú ẹ̀dá tá lè gbógun ti mi ì bá yín jẹ mi ì bá yín mu àwọn bàbá yín àwọn tó tún wà ń bẹ̀ tí wọ́n tún gbapò lọ́wọ́ àwọn bàbá yín wàláì bí mo ṣe kéré mọ̀ yìí àwọn bàbá yín tí ò sí mọ́ àtàwọn tó wà ń bẹ̀ lọ́wọ́ wàláì bí Al-Qur'ani wọ́n mọ ẹni tó ń jẹ́ Saheed reality mò ń sọ ìjọba pé mo wá sí orí platform ẹ̀rí mo click like wey I'm going on my own and I will read the Al-Qur'an nígbà tó jó èèyàn bá ti dá sóòótọ́ kó padà ní kó lè wá máa sọ fáwọn èèyàn kó máa sọ fáwọn èèyàn mi ní kó kí mi ní kó fún mi lówó mi ní kó yé kíní kan Ọlọ́run ló ń fìdí àwa wá wá yóò ti hímù wá láà yóò ti ámù Ọlọ́run ló sọ pé Ọlọ́run ní èmi ni mò ń bọ́ yín tẹ́nì kọ̀ọ̀kan ò dẹ̀ bọ́ èmi Ọlọ́run tẹ́bẹ̀ sáré èèyàn tó ń sọ̀rọ̀ wọ́n wà nínú South Africa yìí náà tí wọ́n ń wú tó yẹ kíní tó bá bí ẹrẹ dídí ọ̀tá wàá mọ̀ pé Ọlọ́run bò kí fún àwọn èèyàn tiẹ̀ sílẹ̀ sáyù jámù wọlé àlúnà dùbúrà bẹ́ẹ̀ ni ẹwà àwọn èèyàn wọ́n há orin Pasuma sórí wọ́n há orin Saheed sórí wọ́n há orin Barrister sórí wọ́n há Kiri David àwọn orin àwọn òyìnbó yẹn wọ́n há sórí ẹ wo bórí ṣe lé ẹ mọ̀ bórí lé ní ẹ̀yẹn ní ṣe wọ́n há Al-Qur'ani sórí ṣe Al-Qur'ani sórí kò sórin tẹ́lọ̀ mi ò lè kọ ọmọ mi ò tí ju bí irú Abdullahi lọ gbogbo orin ló lè há sórí bàbá àti ìyá ẹ̀jẹ̀ ń wò kò lè há Al-Qur'ani ẹwà ọmọ àwọn arábù yẹn ẹ̀bá rí wọn lórí mídíà ẹlòmí ò ti tòrò Abdullahi wáyé ó ti ká Al-Qur'ani lórí
ìgbàdá pé kò sí nǹkan tó fẹ́ kó máa wò ju Al-Qur'ani lọ ìyẹn wá há orin àṣetọ́ni ni o àṣetọ́ni ni o tẹ́ bá ti ń ṣe gbogbo nǹkan bá wọ̀nyí bóyá òun wo fíìmù àwọn fíìmù bàná àwọn pornography àwọn fíìmù rádaràdà àwọn fíìmù tó ti ń dẹ̀rọ àjẹbáyàn tó láwọn àjẹ burú o wọ́n burú lóòótọ́ ọlọ́run mọ̀ pé wọ́n wà olóògùn wà àfọ́ babaláwo wà àfọ́ onísàmú wà ìyá ọ̀ṣun ọmọ obìnrin tó ń sọ̀rọ̀ afẹ́fúndáwà lórí ẹ̀ olóògùn lóòótọ́ àmọ́ àwọn tó lóògùn sí ẹ̀yin tẹ́ ẹ̀gbọ́n náà bá gbọ́ ọ̀dọ̀ yín ló ti lóògùn o ọ̀dọ̀ yín ló ti lóògùn o confam lèmi sọ o ṣòro gbogbo àwọn tó wá fi ránṣẹ́ gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn wọ́n ń gbọ́ orin ni wọ́n ń lọ kílọ̀bù ni wọ́n ń mọtí ni wọ́n ń ta tẹ́tẹ́ ni wọ́n ń ṣe pátì ni gbogbo àwọn nǹkan wọ̀nyí pátápátá tó bá ń ṣe inú wa lè máa dùn wọ́n máa wà happy wọ́n máa be happy wọ́n máa be happy ṣọmọ tó ṣe kí ni ṣọmọ tó wà ní gbogbo orú nǹkan takalẹ̀ èṣù àtàwọn ọmọ ìyá ẹ̀ lànà tó láàlẹ́ èṣù ló ń jẹ́ kí ni wọ́n dùn ìwọ ok ṣe ẹjọ́ máa lórí mídíà tó bá lọ́wọ́ òkèrè oorun sún ẹjọ́ tó rọ lọ́rùn òkèrè oorun sún àbí lọ gbé Al-Qur'ani orun máa dé ìsìn lọ gbé Al-Qur'ani mo fẹ́ mọ kéwú nǹkan tọ́lọ́ ọ̀ọ́dẹ̀ ìsọkó fẹ́ tóòrùn bá ti kàn ṣàlọ́ lákó máa yan náfìlà ó máa sùn lọ tóòrùn bá kùn ẹ̀ máa fà tẹ̀sùbà ó máa sùn lọ tọ́lọ́run nìyẹn ó máa fast láti sú ẹ àmọ́ tẹ̀sù pẹ́pẹ́ à ń lùlù níbí ìnísìn wọ́n lẹ́ka máa lù lọ di ọ̀túnla àpín oúnjẹ o bẹ̀tẹ̀ à ń pọ̀n gògóró wallahi tàlá èrò onídá níbí wọ́n ń ṣe pàtí òkú tó bá àwọn èèyàn ń jó tí wọ́n ṣe jìnjìnjìn èrò onídá ibi onítẹ́tẹ́ ewu èrò tó máa wà ní tó bá bẹ́ẹ̀ ti yẹn ókè ẹwà jọ ń wọ ọlọ́run nínú South Africa bíi the same street ilé tọ́tọ́ méjì wà ń bẹ̀ wọn ọ̀dẹ̀ ṣàtakọ ara wọn torí wọ́n mọ̀ pé olórí ibú làwọn èèyàn wọn wà ṣé mọ̀ pé ó yẹ kó fúnra wọn má jìn ẹ̀gẹ́tì bẹ́tẹ̀ ṣe ń jí wà lókè bẹ́ẹ̀tì wọn sálẹ̀ má jìn yẹn rọ́bọ̀tì kan péré ni abẹ́ tí kìsìkìní yẹn ṣé ẹni tó ń tó oúnjẹ wọ́n lè gẹ́gẹ́ dúró bẹ́ẹ̀ ẹni tó ń ta Al-Qur'ani gan-an wọ́n lè gẹ́gẹ́ dúró Al-Qur'ani tó wọ́n kì í ṣe bẹ́ẹ̀ rà ilé tuntun ta Al-Qur'ani níbí asúnmọ́wájú ni àmọ́ tẹ́tẹ́ tẹ́bẹ́ wá wọnú bẹ́ẹ̀tẹ̀ ṣe ń jì ádàbí ọjà gbogbo èrò súpàbẹ́ẹ̀tì ló ti wà ní irọ́ ni o tẹ́bẹ́ wọnú súpàbẹ́ẹ̀tì ẹ tún rí pé èrò pọ̀ bẹ́ẹ̀ náà ní ibi àṣetọ́ ní ibi nǹkan èṣù èrò máa ń pọ̀ ní ọlọ́dẹ ti ní innal insana lafi khusrin gbogbo ẹ̀dẹ́gbọ́dọ́gbọ́dọ́ tó bá di táìmù yẹn wọ́n máa wà nínú òfò àfáà ti kó fáírọ́ọ̀sì látara kíni àfáà fẹ́ di celebrity àfáà fẹ́ dolówó àfáà fẹ́ kọ́lé tí olówó kọ́ àfáà fẹ́ kọ́lé tí ó jẹ́ pé kò mọ ibi tí olówó ti rówó ẹ̀ àfáà fẹ́ kọ́lé tó jẹ́ pé mọ̀ pé ìjọba ló kọ́ àmọ́ ìjọba jí owó ni òun náà ó dẹ̀ wò pé òun ò kí ń ṣèjọba òun ò kí ń ṣolówó òun ò ní bísínẹ́sì ṣọgbọ́n wà tóun lè fi dàbí àwọn ẹni yìí àgbètò náà a máa fi bojú o a máa fọ́lọ̀ ọ̀nà àṣetọ́ ní àríwá most of our afáàtà rò pé wọ́n ń bun mọ́tò wọn kọ́lé fún irọ́ ni èèyàn mélòó ló fún mọ́tò owó àṣetọ́nì fúnra ara ẹ̀ ló fi ń bíùdì gbogbo nǹkan tẹ́ rí mọ́ yẹn a máa ní pé wọ́n fún un a máa ní wọ́n fún un innal insana lafi khusri illa allazina amanu ọlọ́run ní àwọn tí ò ní sí nínú òfò nínú wàhálà yìí àtàyé nìyẹn kì í ṣòfò ọjọ́ àlèkè àmọ́ òfò ọjọ́ àlèkè àmọ́ wà ọlọ́run ní láyé yìí àwọn tí ò ní sí nínú òfò illa allazina amanu àwọn tó gbọ́ wọn ọlọ́run ọba gbọ́ lódodo ojú ti wà àfà màmá ọmọ ẹlẹ́fun yẹn ẹ̀rì kan máa filẹ̀ gẹ́ẹ̀ tí ó lóun ṣe ẹfun dára yẹn wọ́n ẹ̀rì pé àwọn àfà ẹlẹ́bọ̀ wọn á ní pé kó má bù mọ́ ẹ mọ̀ dí wọn ò ní fẹ́ kó dárúkọ wọn torí tó bá disturb ọmọbìnrin yẹn jù ó máa bẹ̀rẹ̀ sí ń karúkọ àwọn àfà tó ti wá sọ́dọ̀ wọn ṣe n kò ní sọ pé àwọn àfà àwọn agbègbàrà lọ́dọ̀ òun nígbà tí wọ́n ti dèèyàn ẹ wá dèèyàn tẹ́fẹ́ máa bú òun. ok ó yá ẹjọ́ ibi tí wàá ti mọ̀ pé oògùn lágbára ṣètọ́ ní tàn yín ni o jọ èèyàn ṣé olóògùn máa ń lówó láyé àtijọ́ èmi sì kéré mo kéré tó mo ìmọ̀jú bá pé olóògùn ò kí ń lówó àáfà ò kí ń lówó pásítọ̀ ò kí ń lówó mo gbójú bá àwọn mẹ́ta tí mo kà wọ́n kí ń lówó wọn kí ń lówó
ní táìmù yẹn ẹ̀rọ ní Kàrẹ́ tá máa pariwo Kàrẹ́ pé afáàkọ́ tó lówó jù àwọn ọmọ tó bá jẹ́mọ̀ Kàrẹ́ ọlọ́run fọ̀run kẹ́ Alájà Àjókòólá nìkan afáàdẹ pọ̀ afáàpọ̀ Alájà Àjókòólá olówó owó tààrà ẹ̀ ń fa iná àṣírí ọlọ́run bá ṣírí ni kì í ṣe pé ó pọ̀ bẹ́ẹ̀ náà nígbà náà àmọ́ nísìnyí kí ló ṣẹlẹ̀ ọmọléke ogun ti ń gbé mọ́tò lọ́lẹ́kẹ́ àwọn ọ̀rẹ́ ti ń béèrè pé ṣé bá ọjọ́ ń ké ọ̀rọ̀ ni àmọ́ ajá yín sí máa ó fẹ́ já ànámọ̀ ló fẹ́ já ẹ sí o já ànámọ̀ ni gbogbo táwa ìgbọ́n wà nínú ẹ̀ ní Kàrẹ́ lọ́dọ̀ àfà nígbà náà tó lè sọ pé Saheed lọ jókòó ọ̀gá ogun wọn lè ní ṣe ń gbà yẹn kọ̀nfàmù ni mi ìdẹ̀ tó kí ń jáde máa wo èṣù mi ìtú kí ń jáde àwọn ìyá rẹ̀ máa mú wá láti ibi tó jìnnà pé àwọn gbúrò mi ń bì kan àwọn gbúrò mi ń bì kan àwọn gbúrò mi ń bì kan tọ́mọ ọ̀rọ̀ máa mú wá kò lẹ́jọ́ mọ̀ mi mo ṣe wà ní Kàrẹ́ yẹn Òkàrẹ́ sóńdó Òkàrẹ́ sàkúrẹ́ Òkàrẹ́ sáwọn ìlú mi wọ́n wá láti àwọn ìlú mi nínú Oǹdó tí wọ́n ń bá mi ọmọ bíbẹ̀ mo wà ń bí kórúkọ yẹn wọ́n máa jáwọ́ Cape Town ṣáàmà lógún gọ́ọ̀mẹ̀ntì ó mọ̀ mí àwọn kánsẹ́lọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe kí wọ́n wá lóru ọlọ́run ẹ̀rẹ̀sán tó bá pè gbà yẹn ìgbà yẹn à ń pọ̀ lọ́hùn à ń ṣe oògùn à ń ṣe ogun ẹ̀pọ̀ ni gbogbo ẹ̀ là ń ṣe pọ̀ gbogbo ẹ̀ là ń ṣe pọ̀ ńgbà náà kò sọ́nà ń bẹ́ẹ̀ ọlọ́ni lọ́lẹ̀ sínú àmọ́nù ẹ̀fọn tó bá nígbàgbọ́ òdodo wà á bí ìlú sọ́ọ́lìyà ó mọ̀ pé gbàgbọ́ òdodo ó mọ̀ pé ògbúdọ̀ máa ṣe oògùn kádàrà ó fẹ́ ṣoṣó lẹ̀ ẹ̀yọ́nú ayé abíọ́sẹ̀ máa gbọ́ọ̀rọ̀ ẹ̀yọ́nú ayé báwo ṣé àwọn oògùn yẹn àṣetọ́ni dẹ̀gbọ́n àṣetọ́ni máa fi ń dàrẹ́ ti sọ fún ẹ báyìí pé orí ibú ni èmi àṣetọ́ni ń tiẹ̀ sí o orí ibú ni mò ń tiẹ̀ sí ẹ̀ẹ́dẹ̀ ní lízì jọ ó gbọ́dọ̀ tó pe tọ́pìkì yẹn ẹ̀yọ́nú ayé ẹ̀yọ́nú ọlọ́run kọ́ gẹ́ẹ̀tì ó ní ẹ̀yọ́nú ayé ó mọ̀ pé ẹni tí ò ń rẹ́ ẹ̀yọ́nú ọlọ́run tó wá rẹ́ ẹ̀yọ́nú ayé ó mọ̀ kó máa ka àbùkù ni ọlọ́run ọba tó bá fẹ́ gbé èèyàn ga ọlọ́run ọba ló sọ nínú ọ̀rọ̀ ẹ̀ ó ní tí bá fẹ́ gbé èèyàn ga àbí mo fẹ́ dá èèyàn lọ́lá àbí mo fẹ́ káwọn èèyàn kó máa nífẹ̀ẹ́ èèyàn kí lèmi ọlọ́run ọba máa ṣe láti àlàárà sí mi ń bẹ̀ máa fẹ́ ìfẹ́ ẹ̀ sínú atẹ́gùn láti àlàárà sí mi ń bẹ̀ máa fẹ́ ìfẹ́ ẹ̀ sí inú nǹkan tó ń jẹ́ gbogbo omi yányán tó bá ti ń mu omi náà wọ́n sì máa bẹ̀rẹ̀ sí ní nífẹ̀ẹ́ ẹni náà tátẹ́gùn bá ṣe ń fẹ́ síra atẹ́gùn yẹn bá ṣe ń fẹ́ táwọn èèyàn fara gbà wọ́n bẹ̀rẹ̀ sí nífẹ̀ẹ́ ẹni náà ìfẹ́ tó lọ́run nìyẹn ẹ̀yọ́nú ayé tún máa ní pé kó wà very careful kó má ṣe kíní kan kó má ṣe báyìí kó má ṣe báyìí kó má ṣe báyìí kó má ṣùkú má tọ̀ ẹ̀yọ́nú ayé táwa sọ ìtàbá kó 100 sílẹ̀ agídílá fi ní 20 tó ṣiṣẹ́ ń bẹ̀ ìyàn kan kó jẹkújẹ jẹ ni tó bá ló ń ṣiṣẹ́ kí ló ń wá léde ajẹ́gùn ìwà tó lọ ajẹ́gùn ibi tó àmọ́ pé ògùn òjá jọ onídìí ajẹ́gùn kó tó pọ̀ lọ́hùn bá ṣe wà nísìnyí bá ìpadà sọ̀lá tó tàbá parí kíní ó lè dìde fún ara ẹ̀sìn kó dẹ̀ ṣàlàlá ok ó tún lè bá ṣàlàlá kó bẹ̀rẹ̀ sí bẹ lọ́hùn tó bá ṣàti dáràn pé bóyá o fọ́kó ló bóyá o súnmọ́ ìyàwó ẹ̀ àbí pé obìnrin òun mẹsírẹ́tì tó ti dáràn pé kíní yẹn tó free time ẹ o lè máa ṣe tẹ̀sùn bá àgbọ̀dẹ̀ máa fọkàn bèrè nǹkan tó ń fẹ́ ògùn orí bẹ́ẹ̀ o ogun ní kíní ó ní wàhálà púpọ̀ bó ṣe wá ní wàhálà tó bó ṣe wá kó àwọn àfáà lọ ní kò wáyé ni àfáà àti babaláwo wá dẹgbẹ́ àfáà àti àwọn wòlíì wá dẹgbẹ́ kò jọra wọn àwọn wòlíì àwọn ètò ìgbọ̀njú bá kọ̀ǹfàmù ni o obìnrin yẹn tó sọ pé kíní àwa ìgbà ṣe nǹkan fáwọn wòlíì rí kọ̀ǹfàmù ni mo sọ àwa yìí a ṣe nǹkan fáwọn wòlíì rí kí wọ́n lè máa rérò ní ṣọ́ọ̀ṣì wọn aṣègbè báwọn wòlíì kí wọ́n lè máa sọ àsọsẹ́ báwọn àfáà ṣe rí nìyẹn ṣùgbọ́n nísìnyí àfáà ló lọ ń bá àwọn wòlíì pé kí wọ́n já wọn sí òótọ́ mo ń sọ o tó ìgbà tí mo ń sọ ìmúlọ́ọ̀rẹ́ babaláwo mo lọ́ọ̀rẹ́ wòlíì gbogbo wọn mo ní lọ́ọ̀rẹ́ ibo ni wọ́n ti ń pín ìtàn ajá tó ń kan lè mọ́ mu ó ti ń kàn sí o gbogbo wọn kò sí tó bá ti ń ṣoògùn pé òní ní wòlíì lọ́ọ̀rẹ́ yẹn irọ́ ló pa pé òní ní babaláwo lọ́ọ̀rẹ́ yẹn irọ́ ló pa á ṣẹ̀fún aláwọ̀n ìyá kan tó bá gbé ẹran lọ́wọ́ ẹ̀ a ní wọn lọ fún ìyá kìíní gbogbo àwọn ìyá yẹn kébi tó já ẹ tán kì í ṣe gbogbo wọn là jẹ́ o wọ́n kàn ń jẹun ni ọlọ́run kan mú oúnjẹ tí wọ́n bá wọn ni wọ́n dẹ̀ ń purọ́ àgbàlagbà máa ń purọ́ o
alájẹ́ lòun bí ọmọ mi àwọn iṣẹ́ tó ń ṣe yẹn gbé àwọn àlejò bó ṣe ń wọ̀ ìwọ́n náà òun náà ti lọ sọ fáwọn ọ̀rẹ́ àfáà mi pé àmọ́ tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé mi yẹn àjẹ́ ni ó pè mí lánàá mò ń ṣiṣẹ́ kan lọ́wọ́ ló pè mí màmá ò kì í ṣàjẹ́ o màmá ń gan understand ẹ̀kún náà ni o wàláì wọ́n mílù sọ́ọ́lì à ọlọ́ni ẹ máa ṣiṣẹ́ dáadáa wọ́n tàbá sọ́ọ́bìlẹ̀ ákì ibẹ̀ láwàá yìí àtàwọn tó ń sọ òdodo reality ni ọlọ́run tó bá mọ́ tí ò nínú fún 41 days ó dẹ̀ gbọ́dọ̀ má kírun náà ìmáàmù dẹ̀ mọtí ìmáàmù dẹ̀ ń ṣóògùn ìmáàmù dẹ̀ ń de amlẹ́tì àwọn oògùn ó ń dè fúnpá mọ́ra ìmáàmù dẹ̀ ń ṣe wáàsí ókè ibi tí wà tí wà mọ̀ let me tell you something àwọn àfáà kan tún wá àwọn àfáà fẹ́ kì ní oṣù ọ̀pẹ́ mọ́sọ́ pé àwọn àfáà original wà lecture wọn ló máa ń le jù irọ́ ló ń pa o àwa ò ní dárúkọ èèyàn ni wàláì mo mọ àwọn àfáà bẹ́ẹ̀ ni mo sọ fún yín tí wọ́n tó ẹ́ pé mo mọ̀ pé èṣù lẹ́yìn tí mo mọ̀ wọ́n báyìí tí wọ́n mọ̀ pé mi Muhammad Saheed pé mo mọ̀ àwọn pé èṣù làwọn àwọn ní lecture wọn máa ń dùn jù ọlọ́run wá sọ pé kíní kan ẹ má ṣe kíní kan irọ́ ló ń pa o àwọn kọ́sítọ́mà tó ń lọ sọ́dọ̀ wọn mọ̀ wọ́n ṣùgbọ́n torí pé bó ṣe ń ṣe lecture níta wọ́n gbogbo náà pé Al-Qur'ani ló ń ka epo ń ṣe lecture ó ń ṣe kíní kan àwọn lo mọ́tò ó ń ṣe kíní kan wọ́n rò pé òótọ́ ni mo mọ̀ wọ́n ẹ má wo lecture táfà mi ń ṣe kẹfì wò pé ní ọlọ́run ni o tó bá ti ń sọ fún ẹ pé ó wá sí kíní kan ẹ máa gbé ọṣẹ kan sínú pósí ọṣẹ kan máa pa díẹ̀ sí ó máa wà lórí abẹ́bẹ́ẹ̀dì ẹṣẹ kan ẹ máa ṣe kíní kan ṣé àfà nìyẹn òṣì ló ń ṣe o òótọ́ ni wọ́n ti ní kí n má máa sọ bẹ́ẹ̀ mọ́ ni ìrẹ́ mo fi lọ á ń sọ̀rọ̀ ẹ bí eré because ọ̀rọ̀ ọlọ́run gbọ́dọ̀ máa káyàn lára wàláì ok nínú crisis yìí bó ṣe le tó yìí mo ráfà tó ń de nǹkan mára mo ráfà tó ń fi nǹkan fọ́kọ mu mo ráfà tó ń fi nǹkan mu ọtí tó sì jáde sórí méjìlá tó dẹ̀ ń ṣe lecture tó dẹ̀ tó ń takò àfà ọmọ ẹgbẹ́ mo wá wò pé èmi Saheed pé mo ti ṣéǹjì òótọ́ ni mo ti ṣéǹjì ni o pé mi ìbá wá dárúkọ ẹ̀ pé wèrè ẹ owó dẹ̀ ń kó àfà lágbájá ṣé mo pé mo mọ̀ ẹ́ òótọ́ ni mo sọ o bẹ̀rẹ̀ mo kàn ń wòrán báyìí pé máa wẹ́ ní ìsìn àwọn èèyàn dẹ̀ kó jẹ́ wọ́n sáré kílíkì láìpì lọ wọ́n comment kò dẹ̀ sí nínú àfà devil nìyẹn mo fi sọ pé àwọn àlejò ọdún kan wà wọ́n máa nìkúrẹ́ àní wọ́n mọ gbogbo ẹ̀ ṣùgbọ́n kí ni wọ́n ṣe wọ́n tọ̀ àwọn èèyàn so irú àwọn àlejò ọdún yẹn náà irú àwọn àfà mi wà tí wọ́n gbẹ̀wò àfàwọ̀ tó máa lo rẹwà ní tó máa lọ ọmọ bẹ́ẹ̀ mi jọ̀lá bí àmúwọ̀ tí má tún jáde má tún wọ swẹ́tà òrùbẹ́ mi ò jọ àfà ṣọ́ra àwọn tó jọ àfà gangan yẹn tó máa sọ pé èèyàn ọmọ kéwù yẹn àwọn ẹgbẹ́ gan ni barizawu àṣetán confam àwọn yẹn ẹ̀mí wọn ti lé débi pé kí ló fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ àlìkè hama kí ló fẹ́ ṣẹlẹ̀ nínú sáré ládùúgbò istik fáàrù tó wà lẹ́yìn àwọn báwo lọ́wọ́ a ṣe sọ bẹ́ẹ̀ sórí gbogbo sórí àwọn tẹ́mi wọ́n lé bẹ́ẹ̀ yẹn tó bá sọ pé ànábì sọ pé wọn gbà ànábì gbọ́ tó bá lọ́wọ́ sọ pé wọn gbọ́ lọ́wọ́ kò sí òyìnbó máa ń lọ́gàá wọ́n lọ wádìí ọ̀gá irú ẹni tó torí pẹ́mi ẹ̀lẹ́ tó ń da ẹ̀sìn rú yẹn lọ wádìí ọ̀gá ẹ̀ kó wá gbọ́ pé ọ̀gá ẹ̀kọ́ sọ pé kíní yẹn ò dá òun náà máa sáré padà wá sí pé kíní yẹn ò dá o kíní yẹn ò dá o ṣé ànábì sallallahu ta'ala alaihi wasallam ṣé tàlàgbà nínú ọ̀gá àtànábì nínú ṣéwù ẹ àbáfà nínú ohun àtànábì tàlàgbà nínú ọ̀gá àtọ́lọ́run ṣùgbọ́n nǹkan tó ga wọn ò bá ti sọ wọn ní kó bá máa wù àbàjẹ́ adé láti sòdodo ọ̀rọ̀ fúnra wa kódà ọmọ tíyan bí ó lè sọ fún ẹ pé dádì nǹkan tó ń ṣe yóò dáa bẹ́ẹ̀ ni kó dẹ̀ lísìn kó dẹ̀ wọ́n náà wò pé nǹkan tí mo ń ṣe yóò dáa ó lè wá búgbẹ́ ọmọ àlè ṣé mi ló ń bá wí bẹ́ẹ̀ dọ́lọ́ ṣéǹjì ló ń sọ fún ẹ àwọn òwà nífẹ̀ẹ́ gbẹ pé ó ń bú àwọn ṣéwù wa ó ń bú kíní ṣéwù gan bá ojú ìsìlámù jẹ́ ṣéwù gan disrespect ẹ̀yìn tẹ́ntẹ̀lé ọlọ́run ní wọ́n tàwá sọ́bìlẹ̀ ákì àtàwọn tó yẹ kí àwọn tó ń sọ òdodo wọ́n tàwá sọ́bìlẹ̀ sọ́bìrì àtàwọn tó ṣe kí ni àtàwọn tí wọ́n ní sùúrù ẹ̀rùgbé sùúrù la fi sọ̀rọ̀ sí sórí ibi tí wà mọ̀ pé lẹ́kṣọ̀ èmi ò ní nǹkan tí mi ń wá o má ń dà kún yá ń fàdú wọ́n máa ń dẹ̀ láì bá kí nǹkan mo fẹ́ bèrè lọ́wọ́ èèyàn ó ti tán ọ̀dọ̀ ọlọ́run ni mo ti expectation oh get ibi tí wà ti mọ̀ wá rí pé lẹ́kṣọ̀ tó mi máa ń ṣe everything ó yẹ kó ti di pé gbàdú kí wọ́n máa yin ṣéwù kan kí wọ́n máa kí ló kàn mí bisimilayi kúlẹ̀ aláwọ̀ fọdún láti ṣe kí mọ́mú Busairi
Al-Busayri ó parí bàbá mi nìyẹn ó ti tán. Àtàwọn àfà tó jẹ́ tọ́lọ́run tó tó àtòkù mùsùlùmí ó necessary ìwọ ọlọ́run nítorí ibi tí wọ́n lọ àwa náà padà lọ síbẹ̀. ẹ ti understand àwọn kan máa ń yẹ ẹnìkan kí ní ìyẹn wọ́n ti sọ di society ẹgbẹ́ àfà wọ́n ti sọ di àfà ẹ̀yẹ àtàfà ètò wá ti rí gbé àfà bíi mẹ́rin tí ń ṣọ̀rẹ́ wọ́n ti ọjọ́ ń pín oògùn o wọ́n ti ń líǹkì nǹkan pọ̀. mo hà dáwà súpà ni mo dáwà ni mo dẹ̀ respect gbogbo àwọn àfà tó ń dúró tọ́lọ́run àmì ní mention orúkọ tó rọrọ Ọlọ́run ni à ń sọ so àwọn èèyàn máa ń respect ṣéwù wọn ju ọ̀rọ̀ tọ́lọ́run sọ lọ so tó má lè ṣẹlẹ̀ tó ń sọ̀rọ̀ wá ní pé kò mọ kéwù kò ṣe kíníkan ẹ rí i pé iṣẹ́ ìṣù la kà sílẹ̀ lẹ́ẹ̀kan tó má di iṣẹ́ Ọlọ́run ẹ rí i pé Ọlọ́run ní ká gbàwẹ̀ ká máa kírun wàá rí ká ṣe sàárà dẹ̀ ká máa ṣe zikri ká máa ka àlìkùrìánì ká máa ṣe àwọn nǹkan dáadáa bẹ́ẹ̀ yẹn tó bá di táìmù yẹn kí ló máa ṣẹlẹ̀ sáwọn èèyàn àwọn èèyàn máa yọ̀lẹ̀ òròjú àṣẹ láti lọ kírun òròjú ṣẹlòmí láti lọ ṣe zikri òròjú ṣẹlòmí ó ní àlìkùrìánì sílé inú àwẹ̀ tó ti ṣí yẹn ó tún di àwẹ̀ tó ń bọ̀ eruku tún máa ń bo àlìkùrìánì nínú ilé ẹ̀ ni tó bá ti di táìmù iṣẹ́ tọlọ́run táìmù yẹn ló máa rẹ̀ ni wàá máa feel dizzy ipò fẹ́ sùn lọ nọ́tìsì ẹ̀ àìmọye irun tẹ́lòmí jẹ ẹlòmí àti ṣe sàárà ó láhùn kò lè ṣe sàárà owó yẹn kúnlẹ̀ ó dànù báyìí o bẹ̀tù kò ní ṣàánú ọmọ ẹnì kejì ẹ ti understand so ìyẹn náà jẹ́ bẹ́ẹ̀ ẹ dẹ̀ mọ̀ pé àwọn èèyàn Ọlọ́run ọba mọ àwọn èèyàn tó súnmọ́ I'm doing something leave there stand up Ọlọ́run ọba mọ àwọn tí wọ́n dúró ti Ọlọ́run bá mọ àwọn tó ń sìn Ọlọ́run bá dẹ̀ mọ àwọn tó ń ṣe fake so ibi tó bá fẹ́ dúró sí ìwọ àfá má dúró sí kíní kan òun dá òtù Ọlọ́run nìyẹn ló bí pé òun kọ́ tààtì ìṣẹ̀lẹ̀ ẹ̀ ló kí ló wà lẹ̀ iṣẹ́ wo ló wà lẹ̀ òun náà ní kò ṣí sáàmù ó ní báìbù kì í ṣe pé bóyá ó ní báìbù yẹn kì í ṣe pé bóyá ó kà á kò sí nǹkan tó burú kíyàn ní báìbù pé kó wò nǹkan tí wọ́n tẹ̀ tún sọ ní síwèé yẹn sọ but àwọn kan ní sílé ó ń kà á ní o mo rí èèyàn tó ń fi báìbù rọrí o tó tún fi kùránì rọrí o àfà ó tún lọ́bẹ̀ ogun àtàlìkùránì àti báìbù mẹ́ẹ̀ta láfi rọrí àfàdẹ̀ ni ẹ understand so ó ti ṣe àwọn nǹkan tí ò dáa dúró tọ́lọ́run Ọlọ́run ní pé wà á rí pé àyà kan tẹ́bẹ́ lọ wọ àyà kan nínú àlùkùránì Suratu Tauba àyà Quran chapter 9 verse 17 ó ní man kana lil mushrikina an ya'muru masajida Allahi shahidina ala anfusihim bil kufri ulaika abitati a'malu wa fi an-nari hum khalidu wáyà náà ni o man kana lil mushrikina an ya'muru masajida Allahi Ọlọ́run bá ní kò lẹ́tọ̀ọ́ lè máa àwọn wọn ni man kana lil mushrikina an ya'muru masajida Allahi àwọn tó ń pa nǹkan ní pọ̀mọ́ lọ́wọ́ ọba àwọn tó ń ṣoògùn àwọn tó ń mu ọtí pẹ̀lú oògùn tó ń fi nǹkan fọ́kọ mu tí wọ́n ti gbẹ́rẹ́ tí wọ́n ń tu àwọn nǹkan tí ò tọ́ àwọn ọlọ́run kéékèèké àwọn nǹkan tí ò tọ́ lọ́run tí wọ́n fi ń wí ọlọ́run ọba àwọn nǹkan tó lọ́run ọba ní ká jìnnà sí táwọn ṣe lẹ́tọ̀ọ́ fúnra wọn àwọn nǹkan tó lọ́run ọba ní pé ká súnmọ́ táwọn jìnnà sí ọlọ́run ọba ní man kana lil mushrikina an ya'muru masajida Allahi gbogbo orú àwọn bẹ́ẹ̀ tí wọ́n ti kọjá ẹnu àlà ànábì tá a ránṣẹ́ sí wọn sallallahu alaihi wasallam tí wọ́n kọjá ẹnu àlà àwọn ọlọ́run ọba man kana lil mushrikina an ya'muru masajida Allahi gbogbo orú àwọn bẹ́ẹ̀ kò lẹ́tọ̀ọ́ fún wọn láti máa wọ mọ́ṣáláṣí èmi ọlọ́run ọba ìmáàmù torí pé mọtí èèyàn lè sọ nílẹ̀ Yorùbá ní Nàìjíríà a ní ìtàn sọ ẹgbẹ́ Nàìjíríà ni wọ́n ti kọlẹ̀ fún wa nísìn wọ́n lè padà wá àwọn ọmọ bú wọ́n lè rán àwọn ọmọ bú wá ẹ̀sì ọ̀rọ̀ sàn tí wọ́n lè sọ bẹ́ẹ̀ ìmáàmù tó ń líìdì mọ́sìkì tó yẹ pé ṣé dàdá nífẹ̀ẹ́ ṣàpá lẹ́yìn ni àbí kíni tó yẹ pé bó ṣe wá ń kírun tó tó gbogbo nǹkan sápá ni ọ̀dẹ̀dẹ̀ ni ẹ́ kéèkì tún já ẹ sórí tí wọ́n fẹ́ kírun gbogbo ẹrẹ tó ti wà lára ẹ̀ ti pé àti tí wọ́n sí fún àti tó ti sí o tún wá lóúnjẹ onífúnpá o tún wá dé mọ́ra àbí wàláhì ìbìrọ̀bì confam lèmi sọ fún ẹ o
ṣóòrò bóyá ti ṣe alágbára tó ti dúró lórí irun tí gbogbo nǹkan wọ̀nyẹn bẹ lára gbogbo nǹkan yẹn ti wà pọ́s wọ́n ti tẹríba wọ́n ti sùjúdù fọ́lọ́hun torí gbogbo nǹkan tẹ́ fi ṣe ògùn yẹn under creation ọlọ́wọ́n ni nínú nǹkan tó náà bá create làṣetọ́ nìkan yí pé ká papọ̀ gbogbo nǹkan wọ̀nyẹn dẹ̀ ní ká tó pa wọ́n pọ̀ wọ́n ṣe àfọ̀mọ́ fọ́lọ́hun ọba ní both living thing and non-living thing nǹkan tó ń mí wọ́n ṣe àfọ̀mọ́ fọ́lọ́hun ọba ní nǹkan tí ò mí wọ́n ṣe àfọ̀mọ́ fọ́lọ́hun ọba ní ẹ wá pa àwọn nǹkan wọ̀nyẹn pọ̀ ó wá rò pé lórí irun wọn lè amọ̀kànkí lè dé kíní kan lè dé o kíní kan máa pa àwọn èèyàn tó lóògùn sórí irun dáadáa ni àmọ́ wọn àfẹ́ dárúkọ wọn ni o àmọ́ àwọn dáadáa wọn ti pa pọ̀sẹ̀ ìjà ẹni tó ń pè mí ẹ wọ́n tọ́ ọmọ mọ́ṣáláṣí jímọ̀ ó ń tọ́ra ẹni o ó ń di nǹkan mọ́ra lọ sí kíní kan ó ń disturb ara ẹni o ẹ ti ọ̀rọ̀ sáà kò ní ṣiṣẹ́ so kọ́lọ̀ ń wọlá ànámọ́mọ́ kó gbàdúrà wa so the last one nínú nǹkan náà béèrè ìyá mo láwọn àfà àti àwọn celebrity àtàwọn onífíìmù àti gbogbo àwọn tó jẹ́ pé wọ́n wà nǹkan mèremère àtàwọn ìjọba nǹkan náà ṣe wọ́n kọ̀nẹ́ẹ̀tì mọ́ unseen world ibo ni unseen world wà wọ́n kọ̀nẹ́ẹ̀tì mọ́ ayé àwọn àlìjọ̀nú lórí pé kí ni wọ́n fẹ́ dolówó wọ́n fẹ́ dọlọ́lá wọ́n fẹ́ do ní mímọ̀ wọ́n fẹ́ dẹni yìí láwùjọ tọ́lọ́wọ́n bá ti pè wọ́n tẹ́lẹ̀ àmọ́ tí wọ́n fẹ́ ní sùúrù dàsìkò ọlọ́run so gbogbo àwọn celebrity most of ni o I'm very sorry to say most of celebrity most of olówó most of àfà ṣéwù wọ́n ṣe kí ni wọ́n lọ connect mọ́ unseen world wọ́n connect mọ́ wọ́ọ̀dù àwọn àlìjọ̀nú ẹ̀rí pàfà mi àfà tó dídì kan kí o tọ́lọ̀ tàná bì tó bá ń bọ̀ wá sí program báyìí tẹ́rọ ti kú wà láàwọn èèyàn ní dìde fún ó ní mímọ́ o ẹ̀pà kìíní ẹ̀ ó ní mímọ́ o àwọn èèyàn ní dìde fún ẹ̀mọ̀ ọdún ṣẹlẹ̀ kò láwọn ẹ̀mí èṣù lára ọlọ́run nìkan ló ní òun náà wò pé wọ́n invite òun ó dẹ̀ lọ síbẹ̀ ẹ̀ ti understand ó dẹ̀ lọ síbi program ó dẹ̀ dé program àwọn èèyàn mọ̀ pé ní mímọ́ ni wọ́n dẹ̀ ní dìde fún ẹ jẹ́ káfà tí ò ní kankan tí ò mọ̀ kéwú tí ò ní kankan kó máa bọ̀ wá tó ti connect ara ẹ̀ mọ́ àwọn unseen world tó ti connect ara ẹ̀ mọ́ àwọn àlejònú kí ẹ mọ̀ kó máa ṣẹlẹ̀ ó ní mọ̀ nǹkan tó máa gbé ẹ̀dìdé lórí ìjókòó ẹ máa ṣubú lura ṣéwù àwọn àlejònú ló ń dà yín ríbo bẹ́ẹ̀ so torí afẹ́fẹ́ yẹ̀yẹ́ ayé torí pé afẹ́ dé èèyàn ńlá àwọn èèyàn wọ́n ti connect ara wọn mọ́ àwọn àlejònú ẹ ti understand so sẹ́ni ẹ̀lẹ́wọ̀n so then nípa anamọ́mọ́ sallallahu ta'ala alaihi wasallam ó dẹ̀ sọ fún wa ìdíjọ́ àfilọ́ súnmọ́ lọ́hùn ní o ṣẹ́rí gbogbo àwọn ẹ̀dá tí ò tí mọ̀nà ló fi jẹ́ pé àláìkì ká máa búyàn ní prógrámù wa yìí ṣẹ́rí kọ́lọ̀ fi gbogbo àwọn tí ò tí mọ̀nà kọ́lọ̀ fi wọ́n mọ̀nà tó rẹ̀ náà Muhammad sallallahu ta'ala alaihi wasallam ó jẹ́ kí ọ̀kan yé wa pé gbogbo ẹni tí ò sí lójú ọ̀nà tálìjọ̀nú yọ lẹ́nu tájẹun yọ lẹ́nu táṣetọ́nì yọ lẹ́nu ó ń jẹ́ kó yé wa pé àṣetọ́nì àtàwọn àlìjọ̀nú wọ́n máa disturb àwọn bani ádámọ̀ àwọn ọmọ anábì ádámọ̀ gẹ́gẹ́ bí blood àtomi ṣe ń rìn nínú ẹ̀jẹ̀ nínú body ṣe ti rí pé ẹ ti understand so àwọn àdìsí kan sọ̀rọ̀ ìwọ tó ń sọ pé ànábì ò ṣe rúkìá fún yàn kó ṣe kínní ànábì Muhammad sallallahu alaihi wasallam a lot of àdìsí ló sọ lọ́wọ́ ní ìwọ ló mọ kéwù nìyẹn ọ̀pọ̀lọpọ̀ tíra ẹ ti understand sometimes ànábì máa ń rí sallallahu alaihi wasallam máa ń rí pé àlùjọ̀nú ń disturb èèyàn ó dẹ̀ máa dìde ó dẹ̀ máa áìdà kó di ẹnìyẹn mú lọ́rùn ní bí aṣọ lọ́rùn báyìí àbí kó ó du chest ẹnìyẹn kó fọ́ sí chest ẹ̀ báyìí ànábì máa sọ pé sallallahu alaihi wasallam pé ẹ̀mí èṣù ẹ̀mí àlùjọ̀nú tó wà lára ìwọ ẹni lágbájá yìí jáde èmi òjíṣẹ́ Ọlọ́run ni mò ń pa ẹ́ láṣẹ bẹ́ẹ̀ so ànábì máa ń yọ àlùjọ̀nú máa ń yọ ẹ̀mí èṣù kúrò lára èèyàn nígbà tí ó wà láyé so then àwọn nínú àwọn wéètò àlùjọ̀nú tó fi máa ń múyàn tó bá ti gbàgbé Ọlọ́run àṣetọ́ni máa enter ẹlẹ́sẹ̀kẹsẹ̀ ẹ ti understand nsìn so then nínú àwọn àmì àwọn tó ń ṣe rúkìá fáwọn èèyàn so nínú àwọn àmì ẹlòmí ò kí ń mọ̀ nínú àwọn àmì tẹ́ fi mọ̀ pé àlùjọ̀nú wà ní ara èèyàn tẹ́ bá ti bẹ̀rẹ̀ tí ń ṣe rúkìá fún lẹ́sẹ̀kẹsẹ̀ ẹnìyàn ọkùnrin ni o voice tó máa jáde lẹ́nu ẹ̀ ó lè máa sọ̀rọ̀ bí obìnrin ó lè máa sọ̀rọ̀ bí ọkùnrin tó ẹgbẹ́ obìnrin ni ó lè máa rẹ́rìn tó lè máa sọ̀rọ̀ ó lè máa sunkún gan ó lè máa pariwo gan ó lè máa ṣe bí ọmọ kékeré tá lè máa sọ̀rọ̀
ẹ̀sẹ̀ understand tá máa behave bí ọmọ kékeré rẹ̀ máa different character ló máa gbé wá jáde tẹ́ bá ń ṣe orúkẹ àfẹnitálìjọ́nù ti wọnú ẹ̀ táwọn ayé ti ń bá fà á ó ti yẹ yín nísìn so àwọn orú sáì yẹn ó pọ̀ gan ẹ ti understand so ọlọ́run ti sọ pé anybody tó bá ti gbàgbé òun ọlọ́run ó fira ilé àṣetọ́ni lọ́wọ́ ní gbogbo nǹkan tó àṣetọ́ni bá wá ń bá pò kò sí ètò kan òun ọlọ́run ọba mọ́ ẹ ti understand ṣe wá rí àwọn èèyàn kan wá wà tó yẹ pé àlìjọ̀nú gẹ̀ẹ́tì wọn tó bá fẹ́ mọ̀ bá àlìjọ̀nú tuntun disturb ẹ haida jẹ́gi lọ ní ọ̀fọ̀ iṣẹ́ pé orí máa ń fọ́yàn orí fífọ́ wà tó yẹ pé àlìjọ̀nú ló dẹ̀ forí yẹn fọ́yàn inú rúnrún wà tó yẹ pé àlìjọ̀nú ni àwọn àìsàn kan wà tó yẹ pé àìsàn tó jẹ́ pé ó wà nínú sáyẹ́ǹsì tó yẹ pé normal àìsàn tó gbọ́dọ̀ ṣèyàn nítorí pé wọ́n fi ń ṣèyàn ṣùgbọ́n wọ́n fẹ́ mọ̀ bí àwọn àlìjọ̀nú ni wàá lóògùn òyìnbó sí kò ní lọ wàá tún wá rí wọ́n lọ sọ́spítù lọ ṣe tẹ́sítì tó bá ti sọ fún ẹ pé kò sí nǹkan kan tó ń ṣe ẹ́ o ti mọ̀ pé àlìjọ̀nú ti ń pòsẹ́sì nínú gbèsè ayé ẹ̀ ẹ̀yin èèyàn má ṣì mí gbọ́ ṣẹ́rí àlìjọ̀nú tí mo ń lò pẹ̀lú ìbílísù pẹ̀lú àṣetán tí mo ń lò yìí mo include àwọn ọ̀gá ni mo dárúkọ yẹn àtàjẹ́ àtòṣó ni o àti ẹlẹ́bọ lóògùn ni mo ń sọ gbogbo nǹkan tó jẹ́ ẹ̀mí àìrí tó da ayé làmú ni mo ń dúró àti sọ òkú máa wọ àwọn àjẹ́ ló ń ṣe òun jàre kì í kúkú ń ṣàlìjọ̀nú ó tì o àwọn ọ̀gá wọn ni mo ń dárúkọ ìbílísù ni bàbá wọn so follow by àwọn àlìjọ̀nú so bí ẹni gbogbo àwọn àjẹ́ yẹn kékeré wọn yẹn àwọn àlìjọ̀nú yá wọn lò ní ẹ ti ọ̀rọ̀ ó ti yé yín sí so mo fi dárúkọ àwọn àlìjọ̀nú so àwọn àìsàn yẹn máa ń ṣẹlẹ̀ tó pé ẹ̀ ní mọ̀ tó pé àkọ́ máa disturb àwọn èèyàn so kọ́lọ́hún wọlé àná màmá kọ́lọ́hún gbàdúrà wa so ayé àtẹ́mi afẹ́ sọ fún àfa àṣẹ́wù tó lòun mọ̀ kéwù ayé ẹ̀ láfẹ́ fi rándọ̀ ọlọ́wọ́n ni wọ́n lẹ̀ sí iná kásábù bí ayé àtìná ayé àyẹ̀lá lò ní last week that is Suratul Araf 184 àbí 182 ọlọ́run ní wallazina kasabu bí ayatina sanastadrijuhum min aishu la ya'lamuna wallazina kasabu bí ayatina sanastadrijuhum min aishu la ya'lamuna ọlọ́run ní ẹ̀rí ni wọ́n lẹ̀ sí iná kásáàbù gbogbo nǹkan tí àwa ń sọ fún wa látàárọ̀ tá a sọ pọ́lọ́run ọba sọ ànábì Muhammad sọ lórí ọ̀rọ̀ àwọn àlìjọ̀nú lórí ọ̀rọ̀ àwọn oṣó lórí ọ̀rọ̀ àjẹ́ lórí ọ̀rọ̀ àwọn àfáà ẹlẹ́bọ lóògùn lórí àwọn babaláwo ìmáàmù ṣọ́ọ̀ṣì àtàwọn wòlíì onísáàmù tí wọ́n da ayé rú àtàwọn ẹ̀mí àìrí àtàṣetọ́ ní bàbá wọn ìbílísù àtàwọn àlìjọ̀nú àti ìfúrẹ́tù tó jẹ́ ọ̀gá gbogbo wọn náà gbogbo àwọn ẹ̀mí àìrí tí wọ́n da ayé láàmú àti oògùn ṣíṣe àti nǹkan tó láwọn bá ní ká jìnnà sí àti nǹkan tó láwọn bá ní ká súnmọ́ táwọn ń kà jáde látàárọ̀ láti bí Sunday bí méje láti bẹ̀rẹ̀ sí ta ti ń sọ̀rọ̀ ọlọ́run ọba yìí ọlọ́run ní pé ó ń bẹ nínú àwọn èèyàn kan wà lẹ́sìn iná ká sábù bí àyàtì náà àwọn èèyàn kan wà tó ń pé ó wà lórí mídíà pé ń sọ̀rọ̀ irọ́ ló ń pa kì í ṣe mi ló pè nírọ́ ọlọ́run ló bá ti sọ́ńbì ó láwọn kan bẹ wọ́n pe ọ̀rọ̀ àwọn ọlọ́run nírọ́ àyà lọ́wọ́ Suratul Araf 182 ọlọ́run wọ́n lẹ̀ sí ní kásá bóbi ayé àti ẹwọ́ báyìí pariwo látàárọ̀ máa pariwo báyìí torí èèyàn máa pariwo báyìí torí kíni no I'm doing my own mọ́ni àmìlẹ̀ sọ́ọ̀lì afọ́lì nẹ́fúsì yìí ẹ̀wọ̀n wọ́n yẹ́ di láwọ̀ fọwọ́lì mùtẹ́dì ẹni tó lọ́wọ́ bábá fọ́nà mọ̀ fọwọ́lì mùtẹ́dì òun náà ló wá ìmọ̀nà tó ló ti mọ̀nà wọ́n wá máa put effort ẹ sórí tó bá fọ́ lè Kùránì sílẹ̀ lọ́jọ́ kan ìwé la máa fi ń pòwé ńgbà yẹn bàbá kékeré àni tó bá fi ìwé sílẹ̀ ìpè àfiẹ́lẹ̀ tó bá fi Ọlọ́run ọba sílẹ̀ lọ́jọ́ kan àfiẹ́lẹ̀ fọjọ́ mẹ́wàá tó bá fọ́ lè Kùránì sílẹ̀ fọjọ́ kan àfiẹ́lẹ̀ fọjọ́ mẹ́wàá Sunday tí mo fi pa lecture ìjẹ tí mi ṣe lecture yìí tí mo ní kí n fi sinmi ìgbà mo fẹ́ prepare fún another Sunday àmú wò pé ṣé kì í ṣe tíra tí mo máa ń wò ni ẹ wò kò pọ́sẹ̀ kan o ẹ dẹ̀ mọ̀ pé tíra làwa inú tíra láti ń jí láti ń sùn o so ẹ̀mẹ́ka fọlọ́run bá sílẹ̀ torí èrò àṣetọ́ni nìyẹn ṣé ẹ rí i pé bó ṣe wà lórí mídíà ẹ̀sẹ̀ ó wò pé irọ́ làfà yẹn pa ọlọ́run ó kò lè dùn mí ò bá ní mo parọ́ ọlọ́run ó ti fún ẹ lẹ́sìn bí ọlọ́run ni wọ́n lẹ́sìn ní kásáàbù bí ayé àti náà ó ń bẹ nínú àwọn èèyàn gbogbo nǹkan tó ń sọ látàárọ̀ yìí gbogbo ọ̀rọ̀ ẹ̀mí ọlọ́run àtọ̀rọ̀ òjíṣẹ́ mi wọ́n ṣàlàyé ẹ̀ fáwọn kan bí ayé àti náà wọ́n lẹ́sìn ní kásáàbù bí ayé àti náà àwọn ilé wọ́n ní irọ́ ni wọ́n ń pa o ọlọ́run á ní pé ìwọ àfáà tó ń sọ̀rọ̀ ọlọ́run tó dẹ̀ jẹ́ kó dá ẹ lójú pé o sọ torí pé o fẹ́ ga o sọ torí pé o fi ń wojú rí èèyàn o sọ torí pé o fẹ́ káwọn èèyàn mọ̀ ẹ́ o sọ torí tọ́lọ́run fi ń wojú rí tọ́lọ́run ọba nìkan ni ọlọ́run ìwọ lọ́lọ́run bá wí bí ọlọ́run ní pé sanasta dè rí ju òun
mini aishu la ya'lamun ìwọ àfáà tí wọ́n sọ bẹ́ẹ̀ tó ń sọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n yín mú sí ẹ tí wọ́n lò mọ́ kéwú tí wọ́n yẹ̀yẹ́ tí wọ́n ṣe bá tí wọ́n ṣàwo lórí ọ̀rọ̀ àwa Ọlọ́run sanastadrijuhum mini aishu la ya'lamun àwọ Ọlọ́run a rí gbogbo nǹkan tí wọ́n ṣe sẹ́yìn olóòótọ́ àfáà àmọ́ à ń lọ wọn lára ni àfi wọ́n lè kẹ́sẹ̀ wọ́n lè pọ̀ dáadáa ká lè gbá wọn mú ṣùgbọ́n wọ́n yegere la ya'lamun tó bá jẹ́ pé wọ́n mọ̀ nǹkan táwọn Ọlọ́run bá pè lẹ́sẹ̀ kalẹ̀ fún wọn nínú gbogbo nǹkan tí wọ́n ṣe yìí so ìwọ àfáà bá ń jíṣẹ́ tọ́lọ́run táwọn èèyàn bá ń bu ẹ̀ àbí pé kínní má yẹ kó dùn ẹ̀ Ọlọ́run ọba kó gba àdúrà wa o lẹ́ẹ̀kan sí bisimilayi kúrò Ọlọ́run fún fọdílátù Sheikh Al-Imamu Busoiri Ọ̀nàgún bisimilayi rahmani rahim kúlọ̀lọ́ àrọ̀lọ́ sọmọdé lámì ẹni tí wọ́n lámì ìlàdí wọ́n lámì ẹkùn lọ́wọ́ kún fún àníhà bisimilayi kúrò Ọlọ́run fún gbogbo òkú múmi ni àti gbogbo àwọn àfáà wa bisimilayi rahmani rahim kúlọ̀lọ́ àrọ̀lọ́ sọmọdé lámì ẹni tí wọ́n lámì ìlàdí wọ́n lámì ẹkùn lọ́wọ́ kún fún àníhà bisimilayi ní láti fún gbogbo ojú tó ń wò wá àtẹ̀yìntẹ̀ wá ń bí náà àlékún ìfàyàbalẹ̀ kọ́lọ̀ fi gbogbo aláyàbalẹ̀ gbogbo páyàpáyà àwọn ẹ̀mí èṣù kọ́lọ̀ yọ kúrò nínú gbèsè ayé wa wọn lágbára o lọ́gbára lọ́lọ́run bisimilayi rahmani rahim lílá fi kúrẹ́ṣí láti ìmìlá tó sì táìwà fẹ́fẹ́lẹ́ àdúrà azal bẹ́ẹ̀ tí alẹ́ ziyata mọ́ mi ju ìwà mọ́ náà mi ní àwọn òfin ṣọ́wọ́n pé mo sọ fún ẹ gbogbo bá ṣe ń dárúkọ wọn yìí tá ń sọ̀rọ̀ wọn every Sunday wọ́n wò wá wọ́n wò mí báyìí pé Saidi ìwọ wàláì wọ́n wò wá o torí pé kí ni o ìnáwó mùsọ́lì láti ìnáwó yàrá kìnìkan pé wọ́n wò yìí níbi tí wọ́n ti wà àwọn àlejò náà tẹ̀sù àtàwọn ẹbí ẹ̀ wọ́n ní far distance pé wọ́n máa wò ẹ̀mẹ̀tẹ̀yìn ẹ̀ lè rí wọn ìnáwó yàrá kàbí wà ìnáwó yàrá kùn kìnìkan Suratul Araf náà ló wà so bisimilayi ìsájà fún gbogbo àwọn tó wò wá àránṣẹ́ Ọlọ́run kó máa bá yín kẹ́ máa fi ra dátà àwa ò gbérò dúró òótọ́ là ń sọ bówó ẹ̀ kó ṣíà ẹ̀ bówó ẹ̀ kó má ṣíà ẹ̀ nàbà náà nàgé ìjìyà Ọlọ́run bá ní kó san wá lẹ́san bisimilayi ìsájà fún gbogbo àwọn tó wò wá nítorí ìtọ́lọ́n tànábì bisimilayi àránṣẹ́ Ọlọ́run kó máa bá yín tọmọtọmọ bisimilayi rahmani rahim ìsájà anasirullahi walfatihu ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين والسلام وإلى اللقاء